ṣùgbọ́n pé ẹni kúrò mo lè aṣọ yín kò pẹ́ mọ́ pàápàá ṣẹ̀wárí gbogbo ìyà tẹ́ fi yà wọn gbogbo nǹkan. àwọn ọba tó ń pera wọn lọ́ba torí kò sí ọba Yorùbá mọ́ ṣùgbọ́n àwọn tó ń pera wọn ní ọba yẹn mo fẹ́ ká sọ̀rọ̀ nípa wọn mo fẹ́ ká farabalẹ̀ gbọ́ mi dáadáa mo fẹ́ ká gbé láti ìsàlẹ̀ láti past wá láti láti ẹ̀yìn wá mo fẹ́ ká gbé mo fẹ́ ká kọ́kọ́ mọ nǹkan kan gbàrà náà ká mú yẹn ká mú dání ní pé ọba whoever ṣe dáadáa fọmọ Yorùbá rí ìran Yorùbá ọba ò ṣe dáadáa rí láíláí fún wọn ẹ mú dání ṣe rí àpèjúwe nǹkan tọ́lọ́run sọ fún Samuel lọ́jọ́ sí nínú Bíbélì pé fi wọ́n lẹ̀ ṣèbọn láwọn fọba ni ṣèbí nǹkan tó ju wọn máa rí tó ju wọn máa rí rèé déédéé ni o òótọ́ lọ́lọ́run ayérayé ni ọwọ́ ò yí padà ẹ wà àpèjúwe tọ́lọ́run ti ṣe láti ìgbà náà fún Samuel ẹ wo dìbàjọ́ ṣe ń sọ̀rọ̀ yìí nǹkan ṣì ń ṣe ni o ṣe lè imagine wọn ò ṣoore rí fọmọ Yorùbá wọn ò ṣe kò sí láíláíláí wọn ò ṣe oore rí ṣe rí ọ̀rọ̀ ọba bíi government ni ìmójútó aráàlú iṣẹ́ ìlú government ni ọ̀rọ̀ ọba ọba wa jẹ́ head of the government ní ìgbà yẹn torí àti ṣe ìlú àti ṣètò àti ṣe ọgbẹ́ ní ìgbà ayé àtijọ́ under ọba ló wà but the good thing nígbà yẹn ni pé ti Yorùbá ló actually practice democracy ní pé tí ó bá di pé ó gbẹ dájúrú wọ́n mọ way out wọ́n mọ bọ́n ṣe máa ní kọ́ bá wọn lọ sígbà tó tára ló bá yarí tán ò bá gbà mọ́ tán ò rí gbogbo nǹkan tán sà sí wọn tán ò rí sàmọ́ torí àwọn yẹn tán yarí fún wọn ó máa lọ sígbà so ẹ jẹ́ ká wò pé kí ló ń jẹ́ government simple way láti sọ nǹkan tí ó ń jẹ́ government ni pé authority àwọn tó ní àṣẹ either wọ́n yàn wọ́n síbẹ̀ ni àbí wọ́n assign wọ́n either they elected or they selected either they chosen or elected either wọ́n dìbò fún wọn ni àbí àyàn wọn pé yá ẹ̀yin ẹni kẹ́ lọ ṣojú wa but for the fact pé odidi ìlú everybody ò lè ní authority everybody ò lè sọ èmi lọ̀gá ìwọ lọ ṣẹlẹ̀ gbogbo ẹ̀ máa dàrú pure anarchy nìyẹn wide west gbogbo ẹ̀ máa dàrú kò sẹ́ni tó máa gbọ́ra wọn yé but for the fact pé àwa kóra wa jọ that's why pé aláti ní ìfẹ́ ká dẹ̀ wà united so interest ara wa ni gbogbo nǹkan tá a bá ń ṣe Yorùbá first interest Yorùbá ni kì í ṣe pé ti interest tèmi èmi irọ́ àwa ni Yorùbá first so nǹkan tó wà ń bẹ̀ nìyẹn so government authority ni ń jẹ́ government so àwọn tí a kó jọ pé ó yá ẹ wá ṣaṣojú wa nígbà tí gbogbo òkú lè wà ń bẹ̀ ẹ̀yin ẹ bá wa ṣe àmójútó gbogbo nǹkan tó yẹ kí ó wà fún àǹfààní gbogbo wa kó jẹ́ àǹfààní gbogbo wa so government jẹ́ authority ó dàbí aláṣẹ authority ṣá níbi government jẹ́ so wọ́n ní right láti ṣe àwọn nǹkan tí a ti sọ fún wọn pé ẹ bá wa ṣe lè ó yẹ ẹ bá mójútó ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ like nutrition education ẹ bá mójútó ọ̀rọ̀ bó títì ṣe máa gbọ̀nà bí omi ṣe máa wà iná ṣe ẹ bá mójútó so àwọn ló ń mójútó nǹkan fún wa àwọn aṣojú so government nìyẹn so ẹ wá wò pé kí ló dé gan pàápàá tí a ní government sorry ṣe é pé mo ń repeat ṣe é pé mo sọ fún yín o pé ọlọ́run kò ṣàánú ọlọ́run ní jẹ́ wàhálà ìjọba ọlọ́run ní jẹ́ arógun ìjọba o tá a mọ̀ pé ọ̀rọ̀ ni o kọ́lọ́n ṣàánú so àwọn ẹ̀ka béèrè pé ẹjọ́ kí ni ìtumọ̀ government àti ìmọ̀túmọ̀ government ó dá kí ló dé ta tiẹ̀ ṣe ní government pàápàá nǹkan tá a ṣe ní government ni pé kó má like I just said kó má bàa sí lawlessness kó má bàa sí anarchy kó má bàa sí gbogbo ẹ̀ dàrú
tí ò sẹ́ni tó máa kí àfúnra wọn, tí ò sí pé bákan la ṣe ń ṣe kinní kan àti òfin tá a máa jọ gbé ìgbé ayé tó jọ rọrùn fúnra wa. But a ní láti ní government. Ìdí tá a ṣe ní government ni pé àkọ́kọ́ wọ́n máa wà ní àmójútó àti ṣe defence ìlú, security ìlú. Gbàtí pé ìgbà kọ́ la kúkú máa ṣe la máa ṣe pé àwa la máa defend. Ok, tá a bá sọ pé a defend a secure àdúgbò wa, gbogbo everywhere tó kù nǹkan tó bá yẹ pé wọ́n fẹ́ wá ṣógun pẹ́ gbogbo ìlú, ṣe mọ̀ pé ó yẹ ká ní àwọn kan tá a ti yàn tẹ́ pé iṣẹ́ tàwọn nìyẹn. Àwọn náà máa bá wa ṣọ́ odi ìlú, àwọn náà máa bá wa ṣọ́ afẹ́fẹ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn, àwọn náà máa ṣe. Ṣe mọ̀ pé ó yẹ ká ní. So a ní láti ní lára nǹkan tó ṣe jẹ́ pé a ní láti ní government nìyẹn. Ṣàwọn tó máa ṣe defence ìlú. Then a ní láti lè provide public goods and services tó jẹ́ pé fún àǹfààní gbogbo aráàlú níbi títì tó dáa. Bí ilé ìwé ẹ̀kọ́ ọ̀fẹ́, ilé ìwé ẹ̀kọ́ ọ̀fẹ́, healthcare services ọ̀fẹ́, títì dáa, iná wà, omi wà, gbogbo nǹkan tí wọ́n pé gbogbo wà la máa jẹ àǹfààní. So gbogbo wa máa rí lò fún àǹfààní gbogbo wa. So lára nǹkan tó ṣe jẹ́ pé a láti ní government nìyẹn. A láti ní government torí kọ́ lè máa ṣe mọ̀ kí ọ̀dà wà kó má sí pé kò tiẹ̀ sí anarchy yẹn lawlessness eléyìí kan ṣe léyìí yẹn ń ṣe bó ṣe wù. Oníkàkùn kì í ṣe pé ó ń ṣe bó ṣe wù. ọ̀nà rí ká fọ̀nà múra wa. Ní jápa gbọ̀nà bí o, tá a bá gbọ̀nà bí ló já sí o, tá a bá gbọ̀nà bí ló já sí o, ẹ má já gbọ̀nà bí eléyìí ò dá o. So government ta yan yẹn àwọn náà máa ṣe gbogbo guide yẹn, wọ́n á sọ fáwọn aráàlú pé nǹkan báyìí ẹ má jà ṣe nǹkan báyìí. Just like mo ṣe sọ́nsìn náà ni wípé ìwà YYP lọ withdraw ọmọ ẹ̀ ní school, oníráìtì àti fi sí ibi tí wọ́n ti ń ṣe òfo. But tó bá fi síbẹ̀ tí a bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní secretariat nsìn, ó máa sanwó iléèwé fún wa o. Orderliness nìyẹn, discipline nìyẹn, and discipline ara wa nìyẹn. Bó ṣe wà nìyẹn. So èèyàn need government jẹ́ pé a máa fún àwọn aráàlú ní political guidance ní pé òkè tá a bá fẹ́ di pé a fẹ́ yan àwọn aṣojú wa o, báyìí náà ṣe máa ṣe o, báyìí náà ṣe máa ṣe o. Just like we saw àti sọ tẹ́lẹ̀ láì mọ iye ìgbà tá à ń sọ. Ìwọ tó bá fẹ́ ṣe aṣojú, dáre tó bá fẹ́ contest, má rò láyé ẹ̀ pò fẹ́ ná dáìn, má rò pò fẹ́ ná owó kankan, àbí o fẹ́ há nǹkan, ẹ̀hún agàrí, ẹ̀hún aráìsì, ẹ̀hún àǹkárá, ẹ̀hún ṣe níbo. Ṣẹ́ni ẹni ìsọ̀rọ̀ ni sọ̀rọ̀ sọ́n tó fẹ́ kẹ́ni ẹ kó sọ ló bá tán. Pọ̀típò wá ká owó àbò há nǹkan àbẹ́yàn kan ní on your behalf. Ẹ̀gbọ́n ni bọ̀dá ni ọ̀rẹ́ ni wọ́n tiẹ̀ ní fẹ́ kó bẹ́ẹ̀ torí wà tí wọ́n jọ máa lẹ́wọ̀n ni. Kò bówó dé rárá ní DIY, kò bówó dé láíláí. Ó ní bó ṣe máa lọ. Tọ́wọ́n dẹ̀ ti dìbò yẹn láàrin wákàtí méjì mẹ́ta ti rí èsì, kò dẹ̀ ní jẹra wa ní ẹ̀mọ́ wọn ṣàwọn ìgbà ṣe máa ń sọ. Wọ́n ń jẹra wọn níyàn. Báwa ló máa di o, báwa ìgbà kò sí clear lójú gbogbo àbẹ̀ la máa torí pé right result nílé sọ̀rọ̀ pé bóyá nǹkan ń jẹra wọn ní àbọ̀n lọ́kọ̀tì láti lọ ṣe kiri. Kò sí gbogbo rádaràdà òṣìyẹn ní DIY. So system tá a máa fi ṣe gbé ó ti wà nílẹ̀ fún ètò gbogbo wa. So ṣẹlẹ̀ oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó máa mú ìgbé ayé rọrùn fún àwọn ọmọ orílẹ̀-èdè DIY. Àbí any orílẹ̀-èdè anyway, that is government of any government. Oníkàkùn ní style tiẹ̀, oníkàkùn ní bó ṣe ń ṣe tiẹ̀. So the purpose ni pé kọ́ ṣáà lè jẹ́ pé nǹkan wà létò, ìfọ̀kànbalẹ̀ wà, gbogbo nǹkan tí oníkàkùn fẹ́ àrọ́wọ́tò ẹ̀ ní nírọ̀rùn ní gbogbo so gbogbo oníkálukú wa á wà ní ìrọ̀rùn. So ẹ wo títì tí ó bá jẹ́ pé kò sí street light ńbẹ̀ àbí kò sí traffic light jàre, kò sí traffic light, wàhálà ni. Even àwọn àdúgbò míì tí ò sí street light tó dúdú wọ́n máa ń ṣiṣẹ́ burúkú ni, wàhálà ni. So àwọn tó wà ní gọ́ọ̀mẹ̀ntì wọ́n máa ní ìṣẹ́ pé gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn mójútó.
traffic light imagine tí wọ́n bá múná lọ tí traffic light kò ṣiṣẹ́ ọ̀ kó jẹ́ pé ní fault ọ̀pọ̀ pé wọn ò tiẹ̀ fi sí ẹ wo ibi tó ń pè ní colonial arrangement Nàìjíríà yẹn ẹ wo bó ṣe máa ń da títì rú kó tó di pọ́n ṣẹ̀ṣẹ̀ ń lo wọ́n ló ń lo traffic light nínú bóyá wọ́n ń ṣiṣẹ́ àdónù kò ṣe lè imagine everybody wọ́n fẹ́ lọ ìwọ fẹ́ lọ ìwọ fẹ́ wọ́n á da gbogbo ẹ̀rú wọ́n ìlú ìtẹ́ bá wo hours tó fi wà ní traffic tẹ́ bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ máa rí lanes tó bá ṣòwò fídíò míì bóyá lanes méjì ni ó lè sọ di 15 ní colonial arrangement Nàìjíríà yẹn ọlọ́run ọmọ ṣe máa ń ṣe so ṣé ti rí kí ọ̀sìn tí wọ́n lè imagine kó má sí government kó má sí ṣe rí pé gbogbo ẹ̀ máa dojú ó máa dẹsẹ̀ rú ni so òfin tó máa gáàdì gbogbo wa ìlànà tó máa gáàdì gbogbo wa ìṣe tó máa gáàdì gbogbo wa àkópè àwọn aṣojú yẹn wá lọ mójútó ní on behalf wa. bó ṣe wá rí ni pé irú àwa tí Yorùbá ń sìn ní lọ́wọ́lọ́wọ́ tí tuntun tọ́lọ́run bá reclaim yìí sí ìfọkànbalẹ̀ ní gbogbo nǹkan wa Ọlọ́run ṣe ní rọrùn fún wa àfi tó bá fẹ́ fara ní rẹ̀ lókù kò sí ìnira rárá kò tí ì sí Ọlọ́run ti bá wa ṣe foundation yìí ó dẹ̀ ti ṣe structure tó nípọn gidi jẹ́ pé ká pé kì í ṣe pé bó ṣe rí ni ibi táwọn tó ń pe àwọn olórúkọ wà ń sìn àwọn ọ̀gá mọ̀ pé wò ọ̀gá ni kan tó pe 1 2 3 àwọn láti pe Yorùbá o wọ́n láti pè bó ṣe rí ní ayé àtijọ́ yẹn so government òun ni àwọn ọba òun ni olórí government but yíyọ government gbà yẹn authoritarian ni dictatorship ni àwọn ọba nǹkan táwọn bá sọ ni nǹkan bá sọ àṣẹ tán bá pa ni kò sí kinní kankan but unfortunately nítorí mi mọ bí mo ṣe máa put kinní yẹn pé nítorí à ń sọ pé culture wa à ń sọ pé àṣà wa àwọn á jẹ́ kí àwọn ọba yẹn kó máa ṣe abuse of power because wọ́n pè nǹkan náà wọ́n ní àṣà ni wọ́n kò kí ń ṣe àṣà kò ń ṣe àṣà bí wọ́n ṣe ní because nǹkan tó bá pè ní àṣà nǹkan tó dáa fún gbogbo pàṣẹ sọ́ọ̀sì nǹkan tó dáa fún gbogbo wa ni tó jẹ́ pé result ẹ̀ nǹkan tó dáa ni tó ní ipa dáadáa fún everybody but tó bá pè nǹkan ní àṣà tó pé kò dáa yìí ń ṣe àṣà náà abuse of power nìyẹn ẹ kàn lọ gbé pamọ́ sábẹ́ àṣà so ẹ máa fi dẹ́rù bá aráàlú ẹ máa fi intimidate aráàlú for instance ọba ọkọ àti ìyàwó ń jà wọ́n gbé ẹjọ́ wá fún ọba wa sọ wípé kí ìdá kan ti ọkọ mọ́lé ni àbí kan lọ pa ni òun gbẹ́sẹ̀ lé òun máa fẹ́ ìyàwó máa yẹn ẹjọ́ àṣàkáṣà wo nìyẹn ṣé àṣà nìyẹn ṣé àṣà káì abuse of power nìyẹn rádaràda òfò nìyẹn òun ló ní ìyàwó ẹ̀ náà òun ló san dáwọ́rì ìyàwó ẹ̀ òun ló fẹ́ ìyàwó àwọn ọjọ́ fẹ́ra wọn ó ní issue wọ́n wá bẹ̀ because ìwọ ládájọ́ ìwọ ló ń dájọ́ nínú ìlú wọ́n ò lẹ́ni ẹjọ́ dídá bí èlò wọ́n bá torí gbogbo structure ìjọba ọwọ́ ẹ̀ ló wà ìwọ ni ìwọ náà ní executive ìwọ náà ní judiciary ìwọ náà ní legislative ìwọ àtàwọn cabinet ẹ̀ ìwọ dẹ̀ ní authority ẹ̀ ni ètò ọba sọ ni ó ṣe wọ authoritarian ló ṣe jẹ́ dictatorship so tí wọ́n gbẹ́jọ́ wá bá ẹ pé kò dá ẹjọ́ láàrin òun àtìyàwó ọkọ àtìyàwó ahajose husband and wife wọ́n wá sọ pé ìwọ gbẹ́sẹ̀ lé obìnrin yìí ìwọ fẹ́ ọkùnrin yẹn kọ́ lọ padà náà irú ìgbésẹ̀ ayé wo nìyẹn rádaràdá wo nìyẹn sáyìn àṣà ni yẹn ń ṣàṣà ìjọ ẹja kójúkò ní àwọn nǹkan tí ò dáa ní tí ò dáa ní ò dáa yẹn ń ṣe àṣà kó wá sọ́dọ̀ ẹ̀ wọ́n dájọ́ dáadáa wọ́n lè lọ gbígbé ayé wọn dáadáa sọ ní nǹkan tó bá ń ṣe wọ́n ní ipe ilẹ̀ kan àlà kan kò ṣe àlà kan kìíní kan wọ́n á dọ́dọ̀ ẹ̀ wà ló ti o gbẹ́sẹ̀ lé gbogbo ilẹ̀ o ba lé nǹkan
wàá ló bá lé kò sí nǹkan kan tó ń ṣe tó jẹ́ fún àǹfààní aráàlú but wọ́n láti maintain order. So ìgbà yẹn ọba gangan òun ìjọba ó ní àwọn cabinet ó ní àwọn tọ́jọ́ ń ṣèlú ọ̀tún sí ọ̀tún kìíní kan tó bá òsì ọba àárín ọba gbogbo ọba yẹn ìyálóde ní kìíní kan ní balógun ní Baṣọ̀run ní oríṣiríṣi orúkọ ṣá position nǹkan tá à ń pè ní division of class òun yẹn wọ́n ní. So gbogbo àwọn yẹn wọ́n ti wà ń bẹ̀ àwọn náà máa ń sọ ẹ lọ sọ fáráàlú báyìí o ẹ lọ ṣe nǹkan báyìí o àwọn náà ṣàyìn náà ń control ìlú ọwọ́ wọn ní agbára gọ́ọ̀mẹ̀ntì wà àwọn náà ń control ìlú nígbà yẹn kò tún sẹ́rù mi àwọn kan tó bá sọ ni kan tó bá ṣe ni even though kò ṣe pé àǹfààní aráàlú o kò sáráàlú ló ń ṣiṣẹ́ ara ẹ̀ fún rẹ̀ bọ̀ tó bá rí pé ọba yẹn fẹ́ ní àwọn lára jù wọ́n máa yíjú wọ́n máa yarí òun ló fi máa di pọ́n sí igbá yẹn but apart from that kò sí nǹkan tó ń ṣe dáǹfààní fáráàlú àwọn ló ń ṣiṣẹ́ wọn fúnra wọn àtẹ̀tún ní pé kán tún wá dùn wà nínú nǹkan iṣẹ́ tí wọ́n tún ní kán tún gbé wá fọ́ba tọba bá dẹ̀ gba àṣà ìṣàkọ́lẹ̀ àbí òun náà ní ìṣàkọ́lẹ̀ tó bá gbà kò ń pin fáráàlú ṣe bí láàrin ara wọn ti pin so aráàlú ló ń ṣiṣẹ́ fún rẹ̀ so wọn ò ẹ́fà ní oore tó ń ṣe fún aráàlú kò sí exactly bọ́lá ìṣẹ́jú ọ̀nà ṣe ń ṣe kọ́ máa ní aráàlú lára kọ́ máa ní so irú ọba ń sìn òun ló máa yí ìbọ́dà òun ló máa yanjú ẹjọ́ wọ́n bá gbé wá bá a ṣètò kéèsì a ṣe gbogbo ẹ̀ so ọgbàrá yẹn ó sòpọ̀ fún wọn débi pé wọ́n ní fi pé kò sí báwọn ṣe jẹ́ èyí tó bá tẹ̀ tí wàá tún ya ìyàkuyà bóyá ó ti rí àṣírí àwọn Yorùbá sáyẹ̀nsì ní àbó ti rí àṣírí nǹkan kan á wá sọ̀rọ̀ èdè nǹkan tí ò dáa níwà gọ́ọ̀mẹ̀ntì ni ó yẹ kó súnmọ́ aráàlú ó yẹ kó wá bí gbogbo nǹkan ṣe máa da fáráàlú bọ́sí gbogbo wọn ni o kì í ṣe pé tilẹ̀ Yorùbá gbogbo ibi tí wọ́n ti lọ́ba wọ́n ti ń ṣe ìnilára yẹn dáṣà àtẹ̀fẹ́rí ní France wọ́n yọ gbogbo ọba wọn dànù ni òun náà ló ṣẹlẹ̀ ní Russia bó ṣe ń jẹ káàkiri wọ́n yọ wọ́n dànù ni èyí tó tiẹ̀ ṣì maintain ẹ̀gbọ́n ẹyọkan péré ni ẹyọkan ni ti UK yẹn ẹyọkan ni àwọn yòókù táìtì rọ ni ẹyọkan ni wọn ò jẹ́ kí ó wà bẹ́ẹ̀ yẹn mọ́ so àwọn tí wọ́n ṣì maintain ẹ̀ lè rí wọn pé wọ́n pọ̀ ọba bí irọ́ ọba ẹyọkan ni lè máa rí bẹ̀ àwọn tó ṣe ń rọba ẹyọkan ni péré lè máa rí bẹ̀ but system ìjọba ọlọ́run ìṣẹ́ tó pọ̀ ìjọba ọlọ́run kò ṣàánú system government wọn ó yàtọ̀ ó ní bó ṣe ṣe so wáyé àtijọ́ gbogbo ẹ̀ pátá ṣe mọ̀ pé ọba òun ni government òun ni ó máa ní kán lọ collect taxes òun ló máa ṣe gbogbo nǹkan òun ló ṣe ìgbà tó yá àwọn amúnisìn bá dé wọ́n wá wò ó pé òkè ní pé mo ti sọ ní the other time pé tí wọ́n bá fẹ́ ṣe nǹkan wọ́n máa study nípa wọ́n ti rí pókì báwọn bá ṣe ń ṣe lélẹ̀ ẹ ó ti tàn ìrọ̀rùn ló bá dé wọ́n bá bẹ̀rẹ̀ òwò oko ẹrú ṣe àpò àwọn ọba yẹn wọ́n máa láwọn lẹ́rú ṣó yẹ kí ṣe ti rí o ṣé ẹ̀rẹ́ tó fẹ́ pè láṣà mi ò rò pé níbodè lè pè yín láṣà ẹ̀ ń ta ẹ̀jẹ̀ yín ẹ̀ ń pè ẹ̀jẹ̀ yín lẹ́rú nítorí kíni torí ẹ fi pè é ní agbára ọlọ́run ló ń jágbára torí ẹ fi pè é ní àìdíà kan tẹ fi dẹ́rù bà wọ́n tẹ fi ṣe kirikiri tẹ ṣe garagara yíyá àtàwọn ti tẹ̀lé ẹ̀dá yẹn máa ṣe ní tá a ṣe ẹ máa di ẹkùn náà ní ìṣẹ́jú kan bá tún yẹ tó ti di elephant ẹ tó ti di ẹ wá ń dẹ́rù bà wọ́n aráàlú ẹ ń fìyà jẹ wọn ṣe ti rí pé láti ilẹ̀ ni wọ́n wá kó wọn lẹ́rú àtàwọn yẹn wá rí pé òkè ẹ ta fún wa wọ́n bẹ̀rẹ̀ sí ṣe owó ọkọ̀ ẹrú bọ̀tí nítorí pé wọ́n rí pé àwọn ìwọ̀n tó ń gèèmì fún wọn umbrella kílẹ̀ ń pè mirror kéètù oríṣiríṣi nǹkan rádaràda wọ́n dẹ̀ gba nǹkan gidi wọ́n gba odindi èèyàn togotogo lọ́wọ́ ẹ̀yìn ọba yìí o odindi èèyàn odindi ẹ̀jẹ̀ yín odindi èèyàn yín togotogo
wọ́n lọ lògo àwọn èèyàn yín tán kó lọ wọ́n lọ lò nílùú tí wọ́n jàre kóògùn tí wọ́n lè gbìyànjú ṣèbó náà làwa bá ń bẹ̀ ṣèbó náà la bá ń bẹ̀ wọ́n á ń ta àwọn èèyàn wọ́n ń ta àwọn èèyàn wọn in fact ó fẹ́ súnmọ́ wípé ní West Africa mi ò rò pé tó ta ẹrú tó Yorùbá wà o tó àwọn ọba Yorùbá yìí mi ò rò bẹ́ẹ̀ kẹ́ bá mú ìkà tán ṣe kẹ́ bá mọ bó ṣe ti fi ọmọ Yorùbá jìyà tipẹ́tipẹ́ àwọn náà ta ẹrú jù ní West Africa yìí àwọn yìí kò dẹ̀ sí pé ìjiyàn ń bẹ̀ ṣe àpá náà wà ní nọ́mbà wọn náà wà lókè náà ṣe gbogbo ẹ̀ nígbà yẹn wọ́n ta ẹrú gidi ṣé wọ́n ní àwọn amúnisìn tó ń bá wọn ṣe òwò ẹrú the slave trade ìgbà tó ju stage kan àwọn aráàlú wọn lọ́hùn wọ́n yarí fún wọn àwọn amúnisìn bí kí ló dé ó ti pọ̀ jù àwọn ohun tó ń kó lẹ́rú ti pọ̀ jẹ́ dáwọ̀ dúró bá ń ṣàbára wọn fà títí ìkan William Wilberforce àtàwọn ẹgbẹ́ wọn bá gbélé wọn bá ní ìdáwọn àbọ̀rìṣe slave trade oh God ṣé wọn pa àwọn ọba Yorùbá bá yarí ọba Áfíríkà náà pé àwọn ọba Áfíríkà but àwọn key ṣe àpò West Africa ń sìn Yorùbá ló ṣáájú bẹ̀ so àwọn àtàwọn merchant àwọn olówó merchant Yorùbá yẹn máa le díẹ̀ o ní ọmọ mi ṣe lè tún yàn àwọn tó ṣà ń ṣe òwò oko ẹrú tó jẹ́ àwọn tó tóbi dáadáa tàbí ọmọ mi ṣe máa sọ merchant àwọn àtàwọn ọba yẹn dẹ̀ máa mọ̀ sí o ṣé rí àìmọye ìgbà tá a bá bá wọn fa ọ̀rọ̀ reparation wọn ò mà ní gbà wọn kì í gbà o àwọn ọ̀rọ̀ àwọn akérò ṣẹlẹ̀ sáwọn nìkan ni ṣùgbọ́n ìyẹn náà ẹ lọ́wọ́ sí tó bá bá wọn lọ́wọ́ sí sáwọn lè ṣe ni ṣé ẹ̀ ríṣẹ́ báyìí ṣé ẹ̀ rọrọ̀ a máa ń bá wọn fà ní pé kí lè ní ẹ máa san owó ẹ àwọn sọ́ọ̀tì kí ló ṣẹlẹ̀ sáwọn nìkan ni àwọn ọba yín kọ́ kí ló dé àwọn ọba yín kọ́ ọlọ́run dẹ̀ ṣe wọ́n ní jàtijàti rẹ́kọ̀dì lọ́wọ́ ó ṣe bá àwọn ọba yín náà ló ń ta àwọn èèyàn yín èyí tó máa ń sọ tó jẹ́ pé ara yín ẹ máa dákẹ́ fí tẹ́ bá ń bá wọn fa sùúrùtù ẹ máa dákẹ́ wọ́n ní ẹ ṣèbí ìgbà tí àwọn ti abolish ṣe hàn pé wọ́n ṣòfin pé wọ́n gbọ́dọ̀ ṣe òwò oko ẹrú mọ́ àwọn ọba tí Yorùbá wọ́n bá yarí níwà àwọn kan náà bí tọ́ máa fi sọ pé black market àbí àwọn kan sìn àwọn kan náà tún ṣe òwò yẹn lẹ́yìn tí wọ́n ní ò gbọ́dọ̀ ta ẹrú mọ́ àwọn kan tún ṣe òwò yẹn nítorí àwọn ọba Yorùbá yìí fi rí èèyàn kó fún wọn wọ́n sọ wọ́n di commodity wọ́n sọ wọ́n dẹrù wọ́n sì lóyún kó fún wọn ṣé wàá rí àwọn amúnisìn tó bẹ̀rẹ̀ oko ẹrú tán lókè ó ti tó gé àwọn òṣè mọ́ àwọn wá tún gbé ọkọ̀ ojú omi sórí omi láti máa tákù àwọn tó ń ra àwọn èèyàn lọ́wọ́ àwọn ọba Yorùbá lórí Yorùbá lọ́tọ̀ ni torí àwọn ọba oríṣiríṣi náà ni wọ́n ń ṣe káàkiri nígbà ní Áfíríkà èmi yóò tó kàn wá ń bẹ̀ ni àwọn òyìn ó wà rẹ́kọ̀dé o àwọn ṣe lè imagine àwọn tí wọ́n wá ra èèyàn yín wọ́n láwọn ra èèyàn yín mọ́ ẹ má tà wọ́n mọ́ àwọn náà tún wá gbé ogun tì yín pé kẹ́yẹ́ tẹ̀yẹ́ yín mọ́ ẹ jọ ṣé nǹkan tí mo sọ yẹn ṣó yẹ yín àwọn amúnisìn tó wá ra ẹrú lọ́wọ́ èèyàn ọba àtẹ̀yìn merchant ọba merchant àtẹ̀yìn tó ń tẹ ẹrú tó bá máa mọ̀ sí nígbà tó ta tó di stage kan wọ́n ló da àwọn òṣè òwò yẹn mọ́ òfin àwọn ògbà káwọn ṣe mọ́ àwọn òṣè mọ́ ẹ̀yin wá ní tó sì fẹ́ máa ta èèyàn yín sẹ̀ ẹ máa ta wọ́n ní ẹ̀yin wá ní ṣe bí ètò ń pè ní black market ń sìn bí ètò máa pè ní bunkering oríṣiríṣi náà lè pè ẹ̀yin wá ní pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn míì tó sì ṣe òun yẹn táwọn yẹn jẹ́ pé wọ́n ń rú òfin ni nígbà yẹn ọwọ́ ìkọjú Amẹ́ríkà Kàríbà ni wọ́n á gbé wọn lọ àwọn amúnisìn fún ara wọn wọ́n ná owó ṣé à ń gbọ́ o wọ́n ná owó
wípé ẹ̀yin ẹ má ta èèyàn yín mọ́, wọ́n ń ba yín jà pẹ́ ń tẹ̀ èèyàn yín àbẹ́ẹ̀gbọ́ wọ́n ní owó tí wọ́n láti stop yín láti má tẹ̀ èèyàn yín. Ẹ jọ ṣó yẹ yín tí mò ń sọ yìí dáadáa. Ẹ dì mú tó ń lára nǹkan tó má tá a bá ti sọ fún wọn pé ẹ máa san owó kinní kan, wọ́n á ní kíni aláwọ̀ ní san, tẹ bá ní apology á ní kíni àwọn tí ń yàn ẹ jẹ́ káwọn jọ gbé síra wọn gbà yẹn kò lè tó yẹn. Ẹ tún dákẹ́ tó bá yẹ ẹ tún gbé pé ìgbáyà dà sí rọ̀fù fún wọn pé ìyẹn bọ̀ tí gbà tẹ kó wọn dé iṣẹ́ tó ń ṣe ẹ sanwó ẹ̀ náà ẹ ṣe kinní kan àṣà dà sí rọ̀fù fún wọn ni. Bó ti di tèmi lọ ní pé fẹ́ gbọ́ àwọn ọba wọn ní ilé tàyẹ̀ wọn tún gbógun ti pé kẹ́ ẹ má tàwọn èèyàn ẹ̀yìn tún sì tà wọ́n. Ó ní onílé ìsìn tó tà ó lẹ́yìn tó ní oko how do slave trade to stop or to abolish. Ṣẹ́tìrì àwọn ọba Yorùbá nìyẹn wọ́n ta gbogbo ológun tó dànù, wọ́n ta gbogbo ológun pátá. Ṣẹ́rí ogun táwọn yẹn lè lò ní gbogbo ibi tán kó wọn lọ, ṣẹ́rí gbogbo ibi tán kó wọn lọ, ṣẹ́rí tá àgbàdùn táwa wá ń bá ń bẹ̀ sìn. Ṣẹ́tìrì ṣó yẹ yín nǹkan tí mo sọ, ṣó yẹ yín dáadáa, àárín yẹn ṣó yẹ yín. Wọn ò kí à nípa ọmọ Yorùbá àwọn ọba yìí, káwọn ṣáà ti wà òkè, káwọn ti máa yọ, wọ́n ti máa yọ káàkiri. Ó wà nínú nǹkan tó ṣe àwọn amúnisìn yẹn pé àwọn yóò nífẹ̀ẹ́ àwọn èèyàn wọn kò lè tó bẹ́ẹ̀, àwọn náà ya take advantage yẹn, àwọn náà ya ṣe wọ́n bó ṣe bàtà àwọn kúkú ti ta ẹrú jẹ́ káwọn kúkú lọ máwọn náà lẹ́rù àti gbogbo nǹkan ní káwọn kó gbogbo ẹ̀ lẹ́yìn àbọ̀rọ̀ máa tà lẹ́yọ yẹn káwọn kúkú kó gbogbo ẹ̀ àtẹrù àtẹlẹ́rù gbogbo anything gbogbo wọn káwọn kó wọn sábẹ́ ọ̀dọ̀ gọ́ọ̀mẹ̀ntì tiwọn àṣẹrú as colony. Ṣé rí báyìí ìyẹn inú ti mú yẹn dání òkè àwọn eléyìí ò nífẹ̀ẹ́ àwọn èèyàn wọn, àwọn ní ẹ má tèèyàn yín, àwọn jà pẹ̀lú yín pé ẹ má tèèyàn yín ẹ̀dẹ̀ ń tà á. Ó ti tàn wẹ́pọ̀n táwọn ní ìdáwọn eléyìí ti gbé fáwọn kò sí wàhálà, àwọn máa ṣàwọn èèyàn wọn rábàràbà játijàti náà ni. Ṣé iṣẹ́ táwọn bá ń ṣe làwọn bá dé wọ́n bá kúkú sọ gbogbo ẹ̀, wọ́n bá sọ di kọ́lọ́nì, wọ́n sọ di kọ́lọ́nì. Ṣé ti rí àwọn ọba yìí mọ Yorùbá first o, Yorùbá first níbo kí ló kàn ọba first ni ìwọ́n tó wọ̀n kó tó bá wọn aráàlú kó jẹ́ kó ṣe kò kàn wọ́n rárá. Ibẹ̀ náà amúnisì wá yíjú padà, gbàtán yíjú padà tán kó wọn lẹ́rú ni wọ́n á wò ìpòkè agbára tán ní ìyó ti pọ̀ jù, àwọn ò ní lè kọ̀ǹtrólì gbogbo àyíká agbègbè táwọn fẹ́ wá ṣe, ẹrù táwọn fẹ́ wá kó, àwọn ò ní lè kọ̀ǹtrólì ẹ̀ dáadáa. Jọ̀ọ́jọ́ jẹ́ káwọn gbàgbára lọ wọ̀n. Bọ̀tí ibi tí mo lọ ni pé ṣe rí wọ́n ṣe dájú ọmọ Yorùbá, kò sí oore tó bá ṣe fún ọmọ Yorùbá rí, kò sí. Ìkànnì bẹ́ẹ̀ gbẹ́jọ́ déwájú wọn wàhálà, bẹ́ẹ̀ ní nǹkan tó wù wọn wàhálà, wọ́n máa gba nǹkan wọn máa pa ẹ́ dànù. Kàkà yẹn wọ́n tún máa ní káràlú kó máa san táàsì kó ṣe léyìn. Wọn ò ní orí kankan tán ṣe fáràlú rárá, àwọn èèyàn ń ṣiṣẹ́ wọn tí wọn ni wọ́n máa ń ṣiṣẹ́ wọn ni. Bọ̀tán bá rí i pé ó dà pé ọba yẹn fẹ́ ni wọ́n lára jọ wọ́n wá yíjú ìwò má ní àwọn lára kú ìnira yẹn ti pọ̀ jọ ṣúgbà. Òun la mú yẹn sì wá dé ó wá wò pókè àwọn aráàlú yẹn wọ́n ti máa ń ṣe ọba o wọ́n á máa lò wọ́n fún nǹkan táwọn fẹ́ lò wọ́n fún àríyìn tí kúkú ni kò sí wàhálà. Oko ẹrú ni kọ́ táwọn máa ṣe nìyẹn. Òun ló fi jẹ́ pé wọ́n gbàgbára lọ wọn ò gbà ìwọ ọba, ìwọ kan náà ló ń dájọ́, ìwọ kan náà ní ọba, ìwọ kan náà ló ń ṣèjọba, ìwọ kan náà èmi tún ní ìjọba Ọlọ́run ṣàánú, ìwọ kan náà ló head government, ìwọ kan náà ni ìwọ ló ń ṣòfin, ìwọ ló ń dájọ́, ìwọ ló ń ṣe gbogbo ẹ̀, ìwọ ló ń collect gbogbo ẹ̀ àti tax àti ìṣàkọọ́lẹ̀ àti whatever àti nǹkan oko àti ìwọ náà ló ń gbà á. Ok àwọn tí ìwé ti yá àwọn dáadáa kò sí wàhálà ó ti yá àwọn. Ṣé
nísìn wọ́n gba gbogbo agbára nǹkan tí wọ́n fi ń pè ní ọba because nǹkan tó ṣe láti gbà ni pé àwọn fẹ́ dá ìjọba àtúníjọba ọlọ́run máa ṣàánú fún mi àwọn fẹ́ dá gọ́ọ̀mẹ̀ntì sílẹ̀ ní bí ọ̀nà tiwọn bó ṣe máa rọrùn fún àwọn láwọn náà láti lè máa kó nǹkan tó fẹ́ kó so wọ́n fẹ́ dá gọ́ọ̀mẹ̀ntì sílẹ̀ ìṣe gọ́ọ̀mẹ̀ntì wọ́n fẹ́ dálẹ̀ so wọ́n lè rí i pé táwọn ọba ó máa tako nǹkan táwọn bá ṣe torí ọba ní authority àti àwọn cabinet ẹ̀ so àwọn fẹ́ change ẹ̀ káwọn kọ́kọ́ break backbone àwọn ọba yẹn náà pẹ̀lú authority tó ń lò yẹn ó ti pọ̀ jù wọ́n ṣe jẹ́ pé tó pọ̀ nù authority wọ́n shift ẹ̀ wọ́n fi ṣe government wọ́n àtàwọn elite àwọn náà fi replace agbára àwọn yẹn wọ́n náà fi replace agbára wọn so àwọn wá ṣe government bí ìgbà tẹ́ pé bí ọ̀dọ́ tiwọn tó jẹ́ pé ètò government tó máa easy láti lè bá nǹkan àníyàn tiwọn mu àníyàn wọn ni láti kówó láti kẹrù láti kó nǹkan ṣùgbọ́n wọ́n fi àwọn ọba yẹn ṣe ibi showcase wọ́n fi wọ́n ṣe ibi showcase tẹ́ pé èrè bí èrè kó wà ń bẹ̀ ẹ wò for instance nsìn ṣé o mọ̀ pé nǹkan tí wọ́n fẹ́ wá kó inú oko ló wà àwọn dẹ̀ ti discourage àwọn èèyàn pé irọ́ ẹni kẹ́ lọ sí city ní àókò kẹ̀ kíní kan kẹ̀ wọ́n ti fi yẹn ka ojú àwọn èèyàn kúrò ní oko wọn so wọn ò ní rí resources tó wà ń bẹ̀ wọ́n ti ṣe ẹ̀tàn yẹn ṣé àní ṣe oríṣiríṣi ẹ̀tàn kọ́ lóhùn kó ṣá wọ́n ti ṣe ẹ̀tàn yẹn àwọn elite yẹn náà wọ́n ti bá wọn gbégbá ẹ̀ nínú iṣẹ́ ọ́fíìsì àwọn fẹ́ ṣe ta ló fẹ́ recruit ta ló fẹ́ ṣe wọ́n lé wọn kúrò nítorí resources tán fẹ́ wá kó ní ìgbà tí ìṣe inú city náà ti máa rí resources ọ̀nà jíjìn inú oko inú igbó yẹn náà máa ti rí àwọn èèyàn ọ̀dẹ̀ ló wà ń bẹ̀ nínú tí Yorùbá ń ṣe almost everywhere ní Yorùbá ń gbé so wọ́n ti wò pé àwọn máa ní ìdààmú báyìí torí wọ́n máa ń bẹ̀rù ọba táwọn bá ṣe wà níbẹ̀ táwọn kó nǹkan tó bá rí àwọn nọ́mà wọ́n máa lọ bọ́ba wọn àbí baálẹ̀ wọn wọ́n á sọ fún wọn pé àwọn náà rí wọn kan bẹ̀ yẹn ó má dàbí àjèjì níwọ̀n ó má dàbí pé wọ́n fún nǹkan kan bẹ̀ yẹn wọ́n máa ṣe wọ́n á sọ bẹ́ẹ̀ so àwọn ti wá sọ fún àwọn ọba yẹn àgbálẹ̀ pé tí wọ́n bá ti anybody tó bá complain fún ẹgbẹ́jú kúrò ìwọ náà gba ilé yìí so àwọn á lè máa fi kún resources so wọ́n kọ́kọ́ lé àwọn ọmọ nílẹ̀ kúrò káwọn yẹn fi owó ọ̀rọ̀ wọn sílẹ̀ wọ́n lé wọn kúrò lóko wọ́n gbé wọn lọ títì tí ò sí nǹkan kan tẹ́ pé ìyá máa jẹ wọ́n á sábẹ́ bridge wọ́n á sábẹ́ gọ́tà wọ́n á sábẹ́ anywhere kò sí nǹkan bẹ̀ fún wọn èmi tó bá ríṣẹ́ ìgbé ayé irọ́ wọ́n ti tó gbogbo ẹ̀lẹ́ wọ́n ṣe máa náwó tẹ́ pé wọ́n ti ẹ̀míjó rántí pé òun wá látàbúlé kan dípò tó máa mọ̀ pé ọ̀rọ̀ wà nínú ibẹ̀ fóun so àwọn àdé ń wá so wọ́n ṣe yẹn wọ́n ṣíjú wọn kúrò dẹ́nu wọn wá àwọn ọba baálẹ̀ tó wà ń bẹ̀ wọ́n ti mọ bọ́n ṣe máa fún wọn ní àjàsà pé ẹ̀yẹ sàmì lè dání ẹgbójú sàn ẹ jẹ́ káwọn máa kó nǹkan táwọn fẹ́ kó ṣe ráwọn báyìí wọn ò ro aráàlú tó bá ṣáà ti kàn wọ́n lọ́wọ́ ni bí wọ́n ní bóòtọ́ ni wọ́n ní pé fúlàní kan ṣe fídíò tó sọ wípé àwọn láwọn ń jẹ oko àwọn jẹ kó bá òṣè báwọn máa ń ṣètò àwọn ọba wọn ṣáà ń gbọ́ mélòó rẹ̀ mélòó yẹn àwọn míì tiẹ̀ wà tẹ́ pé wọ́n máa sọ fún ẹ pé ọba yẹn ló fáwọn ní àyè ọba yẹn sọ pé kóun náà máa bá wọn ṣọ́ màálù oríṣiríṣi kéésì ló wà ṣẹ́ẹ̀rì yẹn kí n sọ àṣírí kan fún yín ṣe mọ̀ pé ńgbà tí Ọlọ́run ní kí n wá dá sílẹ̀ àjò yìí ṣe mọ̀ pé ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ tẹ́lẹ̀ tẹ́ bá rántí o ṣe mọ̀ pé ẹ̀yin yé pariwo fúlàní ni ṣe mọ̀ pé ẹ̀yin yé pariwo pẹ̀lú àwọn múgùn tó ń lìdí nígbà yẹn àwọn rádaràda òfò àti òfò àti ètò olóhùn kàwé ní mo bí tó kà pòfẹ́sọ̀ kiri àwọn àgbà òfò àgbàyà ṣé àwọn pé mo máa sọ fún pé ẹ má pè wọ́n mọ́ ẹ má pè fúlàní o ẹ fi fúlàní lẹ̀ àbọ̀ abáni ẹ jẹ́ adó lórí ẹ̀tọ́ wa ìdí tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni pé ṣe rí kápẹ́ dó lórí ẹni ẹ̀rí náà máa fi ṣe yín léṣe pé ẹ̀ lẹ́nu ọ̀rọ̀ oríṣiríṣi ni o báwọn ọba yín wọ́n ṣe fún wọn ní màálù kan máa bá wọn ṣọ́ wọ́n ṣe fún wọn ní tó ń sanwó ilẹ̀ fún wọn tó ń sọ oríṣiríṣi tápórí yẹn lẹ dó lórí ni wọ́n á láyé mọ́lẹ̀ flat
kò dẹ̀ sí nǹkan tẹ́ lè ṣe wọ́n á sì máa mú ilé oko ẹrú lọ. bọ̀tọ̀ náà tó jẹ́ aráàlú gbà tí ò fẹ́ ká wà ní oko tó dẹ̀ ṣe pa aláṣẹ pé iṣẹ́ ọlọ́run dáná ayé wa ló ṣe ní ẹ dúró lórí ẹ̀tọ́ yín ẹ fà wọ́n yẹn lẹ̀ náà gbogbo tó ń ṣe yẹn àbọ̀ abá ni ẹ fi wọ́n lẹ̀ àbọ̀ abá ni. ṣẹ́gbẹ́ gbọ́ ìtàn wọn ló ṣe fídíò nígbàdàn mi ò rí o wọ́n sọ fún mi ni mélòó irú ẹ̀ ṣèbí náà tí wọ́n lọ pa ní Ọ̀yọ́ state nígbà yẹn tó lọ wá láti Germany ṣùgbọ́n padà tún yí ẹnu padà wípé Fúlàní kan ló pa kínní kan ni oríṣiríṣi trash bẹ́ẹ̀ yẹn wọn ò bá kójọ fún àwọn tó ní àwọn torí Fúlàní torí Fúlàní ẹ̀ṣẹ̀ fẹ́ lọ torí Fúlàní ẹ̀ṣẹ̀ fẹ́ lọ bó Ọlọ́run yọ wá o kọ́lọ́n tó á mú wa mọ̀nà gidi ṣe rí pé nsìn kò sẹ́jọ́ ó ti yé oníkálukú ariwo sí ó yé wọn wípé àwọn ọmọ nílẹ̀ ó dẹ̀ ń pé wọn ò gbà mọ́ wọn ti lọ́ọ́ léwu ṣe ti ríṣẹ́ Ọlọ́run yọ wá pé àlọ́ áńgù yẹn ṣe ti rí táwọn bá ń ṣe ṣe tó ń ṣiṣẹ́ tó ń ṣe ọmọ onílùú tó yẹ kẹ́ fún nílẹ̀ lọ́fẹ̀ẹ́ ẹ̀ wá ní ẹ̀wọ̀n mú wá àjèjì àwa kówó fún yín ẹ̀dẹ̀ ń kalẹ̀ fàjèjì chai Ọlọ́run ọba ò kábíyèsí o ṣẹ́ni táwọn bá ń ṣe tó ń pera wọn lọ́ba ni o torí kò sọ́ba mọ́ amúnisìn ti yọ ọba kúrò ó ti yọ kò sí mọ́ kò sí ṣẹ́ni ìgbà tí ọ̀rọ̀ ìrìn àjò yẹn kọ́lọ́n tó bá a ṣàṣeyọrí ìgbà tí Ọlọ́run pè mí pé yá lọ jíṣẹ́ tó ń ràn ẹ́ dìde àsìkò ti tó mo kọ́kọ́ gbọ́ ìkìlọ̀ láti inú ẹ̀mí pé kò sí ìṣòro láti ta o inú ilé ni ọ̀tanulé ló máa jẹ́ ìṣòro mo mú dání gbogbo àwọn tó súnmọ́ mi wọ́n á gbọ́ tí máa ń sọ dáadáa máa ń sọ fún wọn pé wọ́n ti sọ fún mi pé ọ̀tá inú ilé ló máa jẹ́ problem mo mú yẹn dání gbà tó yá tí mo bẹ̀rẹ̀ sí ní dá sí àwọn bàbá ara wọn wá sọ fún mi pé ṣé mo rí àwọn tó kù yẹn ọ̀rọ̀ wọn ò léwu rárá bó ṣé mo rí ọ̀rọ̀ àwọn èèyàn wa enemies within àwọn níṣòro wọ́n wá sọ fún mi specifically pé àwọn ọba tẹ́ ń pè lọ́ba nílùú ẹ̀ ọba tẹ́ ń pè lọ́ba nínú ìlú ẹ̀ alábòdè ni wọ́n ní kí ló dé wọ́n ṣùgbọ́n tí ń gbàbọ̀dè láti ilẹ̀ ṣùgbọ́n ń gbà láti gba oko ẹrú àwọn nìkan dá oko ẹrú dó wọn dá dóná wọ́n sì ń ta àwọn èèyàn wọn lẹ́rú wọn ò dẹ̀ bá ṣe dáadáa rí náà pé kí n fojú sílẹ̀ o kí n máa ṣọ́ àwọn ọba yẹn wọ́n máa fẹ́ lò wọ́n láti dá nǹkan rú pé nítorí ọpọlọ colonial mentality ọpọlọ pé bẹ́ẹ̀ tí ẹ̀ṣọ́ba ẹ̀ ṣì wà bí èrè ẹgbà ẹ sì máa ṣe lè olówó lórí wọn ṣé mo rí ètí Ọlọ́run gbé fún mi yìí tó jẹ́ pé aráàlú ló máa ní agbára power to the people àǹfààní máa wá dọ́dọ̀ aráàlú láì sí ìnira láì sí ìdààmú gbogbo nǹkan máa lọ létò fún wọn kò ṣẹlẹ̀ rí náà nílẹ̀ yín wọ́n ní kò ṣẹlẹ̀ rí lọ́dọ̀ yín rí so èyí tí wọ́n fẹ́ gbé tọ́lọ̀ ní kó gbé kalẹ̀ tuntun ni o àwọn yóò ní fẹ́ kó ṣẹlẹ̀ o especially àwọn ọba yìí ṣó dẹ̀ mọ̀ pé àwọn ọba yìí nísìn tẹ́ ń pè lọ́ba yìí àwọn òṣèlú yìí politicians yìí ṣó mọ̀ pé àwọn náà lò wọ́n so kó báwọn náà ṣe ń sọ pé kí n ti mọ̀ sílẹ̀ o pé kí n máa fojú wo àwọn tìta o onírọ́ wọn ní irọ́ kò lè sí problem láti rí àyẹn kì í ṣe látọ̀dọ̀ aláta àwọn èèyàn yìí kòkó ni wọ́n advice mi gbà yín pé léè tí ó jẹ́ pé èyí tí ò ń ṣe èèyàn yín tó wà ń bẹ̀ yìí ẹ máa lọ apart from wípé tẹ́ ẹ̀ bá lọ sìn ẹni tó máa tẹ̀lé ó dáa mo wá ń wò pé wọ́n lọ́hùn ṣé pé nǹkan dáadáa tó jẹ́ pé everybody máa gbádùn gbogbo ọmọ máa ṣe dáadáa inú wa máa dùn ìrọ̀rùn máa dé ṣé pé àwọn kan tún máa fẹ́ tako orú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣá ládùúgbò ìyà tí wọ́n rí tí àwọn èèyàn jẹ yìí kọ́ lọ́ wọ́n ní ìtura dé
ìrọ̀rùn tí wọ́n tún ní kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ ni ẹ̀mí ìwò pé níbi àwọn ará bíi náà ló ń lò wọ́n àwọn náà wọ́n rí wọn tán ṣùgbọ́n wọn ló ń lò wọ́n rí wọn tán pẹ̀lú mi dání ó ti dọ̀nà méjì mo mú dání mi ò sọ̀rọ̀ mo ní ìdá jẹ́ máa ṣọ́ àwọn ọba yìí jẹ́ máa wò ṣe wọn ìgbésẹ̀ tán bá gbé nǹkan bá ṣe ó máa jẹ́ kí n mọ bí wọ́n ní bòótọ́ làwọn ọ̀gá wọn sọ wọ́n rò pé àwọn ọ̀gá wọn lè parọ́ ná torí àwọn tó ń sọ̀rọ̀ fún mi àláyé parọ́ pé kí ni láwọn tó fi pé kò sí báwọn ò ṣe jẹ́ lẹ́yìn ọlọ́ àwọn olókan yẹ̀yẹ́ mo ní orí wọn tán torí àwọn ló ń lò wọ́n àwọn ló ń rán wọn bá ní oh good ṣé pé èèyàn ọba ìtún máa tún ṣe ẹ tún fẹ́ ṣe ìdènà báyìí kò burú máa máa wò nígbà tó ọlọ́run máa ṣe náà bá kúkú gbáṣàn jáde náà bẹ̀rẹ̀ sí pariwo pẹ̀lú òṣèlú èmi lè máa sọ honestly kó bá kan ikú ìbára ṣe sọ ikú contradict kan oníkà kò separate ikú òdì kan lọ́wọ́ no láíláí ọba mọ bọ́n ṣe fẹ́ ṣe ètò arrangement wọn ikú òdì kan lọ́wọ́ kò sàámọ̀ pa arrangement níbẹ̀ yẹn sàámọ̀ ètò tán lè ṣe ń bẹ̀ àwa tá a dẹ̀ jẹ́ original àwa mọ̀ pé tiwa original ni kò ṣeé ta sí ṣùgbọ́n ni ó máa ń wò pé ẹ lè lọ ṣòṣèlú náà but kí wàá ní tí láti máa tako nǹkan tó lọ́n ṣe tá a bá sọ pé Yorùbá nation nígbà yẹn tẹ́ bá rántí dáadáa ṣe mọ̀ pọ́n máa ń sọ bẹ́ẹ̀ ní pé òṣèlú ni Yorùbá nation tẹ́ bá rántí yẹn àwọn ọba rádaràdà yìí ṣe mọ̀ pọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ní pé òṣèlú ni wọ́n máa sọ pé àwọn tó ń ṣe Yorùbá nation ṣe é rántí o wọ́n ní àwọn tó ń ṣe Yorùbá nation wọn ò mọ̀ pé orílẹ̀-èdè àwọn ló ń jẹ́ bẹ́ẹ̀ ìran àwọn ló ń jẹ́ bẹ́ẹ̀ wọn ò mọ̀ ẹ lọ wá dáadáa ẹ rí evidences wà recordings wà táwọn ọba yìí ń sọ bẹ́ẹ̀ tó máa sọ wípé àwọn tó ń pera wọn lọ́ba ni kò sọ́ba wípé àwọn tó ń pera wọn Yorùbá nation àwọn tó ń ṣe Yorùbá nation yẹn kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ lọ́wọ́ àṣàánú ṣe gbọ́ bá ṣe ń sọ bẹ́ẹ̀ ní pé òṣèlú ni ṣe rí pé wọ́n sọ bẹ́ẹ̀ ní pé orílẹ̀-èdè ni torí kò kàn wọ́n kíá kò ń ṣe ètò tó tẹ́ wọn lọ́rùn àwọn prefer ètò colonial arrangement Nigeria torí bẹ́ẹ̀ làwọn tí ń rí lóúnjẹ nídìí màdàrú ṣé wọn sí bẹ́ẹ̀ sìn ni bó ṣe ròyìn bí ibẹ̀ yẹn ṣe rí ṣé wọ́n sọ nǹkan kan ni ṣé wọ́n ti ẹ̀ gbéra dìde pé ẹ wo àwọn ògbà ilé mọ́ àwọn ògbà ilé mọ́ kí ló dé tẹ́ fi àjà ẹgbọ́ tán sọ nǹkan kan ni wọ́n bí wọn dákú níta ló fẹ́ sọ sí ṣebí ìgbà tí amúnisìn tó gba agbára lọ́wọ́ wọn ìgbà táwọn sójà náà tún dé àwọn yóò gba agbára lẹ̀ fún wọn wọn gbélẹ̀ sójà àgbà mi láti yọ ẹ́ dànù ó ń yà àwọn ọba yẹn ṣeré ni ìgbà táwọn tó tún jẹ́ civilian tó ń pera wọn civilian náà tún dé àwọn yẹn náà àwọn tiẹ̀ ń dẹ́rù bà àwọn ọba ni nígbà tí wọ́n ti yọ mélòó kan ẹ mọ̀ pé àwọn yòókù wọ́n ti wọ agbo ẹrù nìyẹn wọ́n máa sá ni ẹrù máa bà wọ́n òun ló ṣe jẹ́ kó wà lọ́ba ní ọ́ndà òṣèlú ẹjọ́ rántí ìjẹ́ wọn tí ẹ̀ ya fọ́tò kan gbà kan ṣé mo rí fídíò náà ṣé mo rántí ó dà ní pé ṣọba ni àbọ̀bá kọ́ wọ́n ló kúnlẹ̀ fún gọ́vnà kan wọ́n ló ń bá sọ̀rọ̀ ó kúnlẹ̀ olówó àmì o kábíyèsí o wọ́n ní ọba ó kúnlẹ̀ fún gọ́vnà ṣé bàbá Obíjì ò sọ pé sit down up down stand up down up ṣé kò pèsè fún wọn ṣọba ni wọ́n ni wọ́n mọ̀ náà pé wọ́n ń ṣọba wọ́n mọ̀ pé àwọn ń lò wọ́n nì láti oppress aráàlú wọ́n mọ̀ yẹn pé àwọn fi wọ́n ń lò wọ́n nì fúnṣẹ́ nì táwọn yẹn náà bá ti sá ọba ní tó bá tẹ̀ bí wọn dá kó má support party wọn tí party wọn ò bá ti wọlé báyìí wọ́n máa yọwọ́ bá yẹn dànù ni ṣọba ni ṣọba náà ń pè yẹn wọ́n máa yọ dànù ni àwọn sáà ọba àwọn nǹkan tọ́ba àwọn sọ ọba àwọn ní kinní kan party ni o ọba àwọn ní kinní kan ẹgbẹ́ yìí ni o wọ́n wá dorí aráàlú rú àwọn yóò tiẹ̀ wò pé ẹ wà ìyá náà ń jà wọ́n kí ló ń ṣàwọn náà wọ́n ò rí wò wọ́n á máa sọ pé ẹ ṣàfihàn ọlọ́run á ṣe máa wò wọ́n ọlọ́run máa gbórí ẹni tó máa ṣe tàwọn kinní kan
wọn ò rò pé ìyá wípé nǹkan yẹn ò tọ́ sáwọn, kì í ṣe ẹ̀tọ́ wọn, kì í ṣe nǹkan tó yẹ kó ṣẹ̀ṣẹ̀ sáwọn náà nígbà tí ìgbọ́n náà ló náwó ìyà sí anybody. wọn ò rò dídẹ̀ o, wọn ò rò gbogbo ìyà tó ń jẹ yẹn wípé wọ́n mọ̀ mọ́ ni o, ìkà ni o, páwọn òṣèlú àwọn ọba ìwọ́n fi ìyà jà wọn ni, wọ́n rò pé nọ́mà náà pé àfìgbà tó náà ń dé pàdánù ẹ̀ yìí o, tó wá ṣí ojú everybody, tó ṣí etí everybody, tó ṣọ̀kan everybody lóníkà kò ṣe rí pé yéè ṣé pé láti jọ ẹ dájú wa ni ìkà lẹ́ ń ṣe ló ṣẹ̀ṣẹ̀ yẹ everybody. ṣé ẹ ti rí nǹkan ṣe àwọn ọba yìí tó ń pera wọn lọ́ba yìí, ẹ̀yin wá pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn òṣèlú tó pọ́n blackmail ni òṣèlú tó máa sọ fún ẹ pé tó bá ṣe kíní kan wá yẹ lọ́ba, ó máa dẹ̀ yẹ́ lóòótọ́, ṣé bóun ló gbé ọ̀pá fún ẹ àti gbogbo ẹ̀ ló gbé lé ẹ lọ́wọ́, ṣé bóun ni àbí ṣé wọ́n ń ṣe tẹ́lẹ̀ nìyẹn ni wọ́n wá mọ̀ wọ́n sọ yín di èrè síbẹ̀ láti máa ní aráàlú lára, láti pé táwọn bá ń hùwà àbàjẹ́ bọ́n ṣe náà ṣe ní colonial arrangement Nàìjíríà, tẹ́pẹ́ tán bá ń hùwà àbàjẹ́ tó bẹ́ẹ̀ kẹ́ sọ̀rọ̀ because ẹ̀ kúkú ṣe gọ́ọ̀mẹ̀ntì mọ́, ní agbára kankan mọ́, láṣẹ kankan mọ́, àṣẹ wo lẹ fẹ́ padà, ẹ bá pàṣẹ káṣẹ ń sìn ẹ máa bára yín lẹ́wọ̀n ni, ìwọ ọba wo àbọ̀ sọ fún ẹ pọ́ bá olè lẹ́wọ̀n ni, ó máa lọ ẹ̀wọ̀n ní ẹ lọ wádìí àìmọye wọn tó lọ sẹ́wọ̀n níbi tó ń pè ní colonial arrangement Nàìjíríà yẹn tó ń tì mọ́lé tó dẹ̀ pé rẹ lọ́ba ṣọ́ba nìyẹn ni. ṣó tiẹ̀ yẹ kán máa lo táìtù yẹn kán tiẹ̀ fi ba ẹ̀tẹ̀ wo náà ìwó ló tiẹ̀ dá ń bẹ̀ ṣé ètò ń ta àwọn èèyàn ẹ̀dẹ̀rú ewu la fẹ́ sọ pàápàá kọ́lọ́hún kó ṣàánú kọ́lọ́hún kó dáríjì kọ́lọ́hún kó dáríjì. ṣoṣẹ́ ti rí tẹ́ pé wọ́n ṣoore fún ẹnikẹ́ni rí wọn ò ṣe tó bá fẹ́ dìbò àwọn náà ni wọ́n máa influence yín wọ́n máa sọ ẹ máa ṣe o àwọn ọba yẹn náà wá ń lò tó ń pè lọ́ba wọ́n wá sọ wípé ń plan wọ́n ní wọ́n ń plan wọ́n lè fẹ́ ẹ̀yìn ọba níbo lẹ ti ń jọba a sọ fún yín wípé ṣé ti rí o ṣé rí pé à ń sọ pé DIY Democratic Party Yorùbá à ń sọ pé a ti lọ lé kò sí nǹkan ṣé rí àwọn kò tiẹ̀ mọ̀ pé kò sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà kì í ṣe nation kì í ṣe country political colonial arrangement ní gbogbo political post tẹ ní arrangement ní ètò ní gbogbo ètò gbogbo gbàgbé tí ẹ fẹ́ mọ̀ bó ṣe ń lọ tí mi bá kọjá ìyẹnu yẹn rí ìran wò Ọlọ́run kò sí wàhálà ṣé a ti rí bọ́n ṣe ń lò wọ́n ẹ̀yin wá ń kóra ẹ̀ ń jọ Nàìjíríà lẹ́fẹ́ ṣé ẹ̀ ń gbọ́ ọmọ Yorùbá gbọ́ mi dáadáa mo fẹ́ kẹ́ analyse tí mo sọ dáadáa o kẹ́ process ẹ̀ dáadáa ṣé bí mo kà á sìn àbí àjọ ẹ̀gbọ́n gbà tí mo kà ẹ tó lọ tún gbọ́ o gbogbo oríṣiríṣi nǹkan tí Nàìjíríà colonial arrangement tó ń jẹ́ Nàìjíríà dúró fún kò síṣẹ́ kò sówó kò síná kò sílé gbogbo nǹkan tí a kà ẹ lọ gbọ́ oko ẹrú òṣìṣẹ́ òun làwọn bá yẹn ní àwọn fẹ́ Nàìjíríà àtàwọn àgbà òfò rádaràda kan tó máa ń porúkọ ọ̀rọ̀ olóríṣiríṣi orúkọ rádaràda òṣì àwọn àgbà òṣì àgbà rádaràda ẹ̀yin dàgbà ìwà lórí ilẹ̀ yìí ojú ń dẹ̀ lórí ìkúrì ó ní nǹkan tó ṣẹlẹ̀ sínú yín ní àgbà òṣì ìjọ mi ní tọ̀dọ̀ yín mò ń bọ̀ àwọn ọba yìí ni tó ń pera wọn lọ́ba ẹni Nàìjíríà ìyẹn colonial arrangement o is not a nation, can never be a nation. Nigeria is never a nation, kò lè ever jẹ́ nation, kò lè jẹ́ country láyé. It's an arrangement. Ẹ̀yin níbi tí ìyà òṣìṣẹ́ gbogbo dààmú wà ẹni bẹ̀ lẹ́fẹ́ ní ẹ̀yin ọba o ẹni bẹ̀ lẹ́fẹ́ fáwọn èèyàn yín. Àwọn apè yìí fíìmù ẹ ti lọ jẹ́ wọn. Ìyẹn ọba ẹ̀ ń pera yín lọ́ba Yorùbá o. Anyway náà made in China ni gbogbo tẹ̀ ń dé sórí gbogbo tẹ̀ ń lò àtọ̀páwọ̀ yìí àti gbogbo ẹ̀ made in China so kò sí wàhálà. Ẹ̀yin ní Nàìjíríà yẹn colonial arrangement tó ń jẹ́ Nàìjíríà ẹ̀yin nìyẹn lẹ fẹ́ ìyẹn ló tẹ̀yìn lọ́rùn. Mo ti ẹ̀gbọ́ pọ́nná ní ẹlẹ́fẹ́ ṣe meeting pé ẹ fẹ́ ṣe amalgamation. Ọlọ́run máa ṣàánú fún wa o ṣé ẹ gbọ́
ẹ jọ ṣé wọ́n mọ̀ tó máa amalgamation ṣé wọ́n mọ̀ pé oko ẹrú ló ń jẹ́ bẹ́ẹ̀ níbi tán pè Nàìjíríà ṣé wọ́n mọ̀ pé ìtàn oko ẹrú ló ń jẹ́ bẹ́ẹ̀ in fact document tí Ọlọ́run ní kéènì kọ nígbà 79 UN session yẹn èmi sọ síbẹ̀ fún wọn wípé ẹ̀yin amúnisìn lára nǹkan the greatest crime tẹ́ commit against ìran Yorùbá ẹ̀ ń ta ẹrú ẹ̀ colonize ẹ̀ dẹ̀ amalgamation nígbà téèyàn accuse wọn pé ẹ̀sùn ní crime ní greatest crime lè commit ẹ̀yin tẹ́ wá jẹ́ ọba iṣẹ́ tún rí o ṣẹ́ tún ti rí o ṣẹ́ tún ti pọ́n títún ṣe o ẹ̀yin wá ní amalgamation yẹn lẹ́fẹ́ ṣe rí pé ìgbà tí wọ́n náà ní kán yé tẹrú ṣe rí o táwọn yẹn dìde tún bá wọn jà ìgbà ayé tèèyàn yín mọ̀ náà tọ́nírọ́ àwọn èèyàn wọn làwọn máa ta ṣe rí pé nǹkan kan náà tún ti ṣe báyìí o bó tún wọn rí ṣe lọ́tẹ̀ yìí àwọn rí ṣe mo lè àṣọ wọn Ọlọ́run ló ṣe lè àní mo sọ fún yín pé èèyàn kan ló ṣe ká pé èèyàn ló ṣe ni ká pé àwọn ogun dáadáa òṣìṣẹ́ wọn pé ẹ̀yìn àti ẹlẹ́jọ́ máa ń kóra yín jọ mo máa ń gbọ́ sórí yín dáadáa tẹ̀yìn àti ẹ̀yin tẹ̀ ń pera yín lọ́ba yẹn àti overrated tẹ̀jọ́ ń ṣe dáadáa tẹ̀ ń tanra yín ẹ̀yin ní nǹkan burúkú nǹkan tí ó dá fáwọn èèyàn yín òun lẹ́yìn fẹ́ ẹ wá fún wa sọ pé wọn fẹ́ ṣèpàdé ní ẹ fẹ́ ṣe amalgamation kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé ń gbọ́ o IYP ṣé ń gbọ́ ṣé mọ̀ pé wọ́n ṣe ń jọ́ kínní àná nìyẹn táwọn yẹn ló da àwọn ò tiẹ̀ wá ara ẹrú mọ́ àwọn ò ṣe òwò yẹn mọ́ tẹ́yìn wá ní dandan àfi dandan kẹta àwọn èèyàn yín tẹ̀dẹ̀ ṣe tẹ̀ ń tà wọ́n àwọn yẹn wá dojú ìjà kọ yín pé a ní ẹyẹ tà yẹn mọ́ òun náà tún ti dé yìí o àwa sọ fún àwọn yẹn pé crime ni pé ẹ tẹ̀ ṣe amalgamation yìí pàápàá crime against Yorùbá ni ẹ wo bí tẹ́ tí ọmọ Yorùbá ẹ wo position tẹ́ gbọ́ ọmọ Yorùbá sínsìn ẹ wo bí tọ́ ọmọ Yorùbá wà sìn ẹ wo ìyà tó ń jẹ́ ọmọ Yorùbá ẹ wo torí amalgamation yìí kápẹ́ ti fọmọ Yorùbá lẹ̀ ní ààyè ẹ̀ ó níbi tí ìran Yorùbá máa ti dé ẹ wá kó gbogbo ẹ̀pẹ́ dá gbogbo ẹ̀rọ ẹ̀ṣẹ́ gbogbo dáadáa sínú oko ẹrú bẹ̀ àwa ṣì ń bá wọn fà yẹn o wípé amalgamation yẹn nǹkan tí ò dáa ni ẹ̀yin tí wọ́n ní nǹkan tẹ́ ẹ fẹ́ nìyẹn ṣé ẹ ń gbọ́ o IYP ẹ ń gbọ́ o ṣé ẹ ti rí àwọn báyìí ṣé ẹ ti ń gbọ́ wọn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní o Ọlọ́run ti sọ ọ̀rọ̀ Ọlọ́run ò yàtọ̀ òótọ́ lọ́lọ́run ṣé ẹ ti rí èyí tá a fojú wa rí ni o ṣé rí o ṣé rí nǹkan tó ń ṣe wọn náà fẹ́ ṣèpàdé oh God ẹ̀yin náà lẹ́ ló ń bá wọn politicians ẹ̀ ló ń bá wọn ṣe àníkàn kúrò ní orí àga ẹ̀yin lẹ́ ń fi wọn lọ́kàn balẹ̀ ẹ̀yin àti wọn tẹjọ́ ń ṣèpàdé orí burúkú káàkiri lóríṣiríṣi ẹ rò pé àgbọ̀ ni àbámọ̀ ṣé bọ́n ti sọ fún mi ṣé bọ́n sọ fún mi àwọn ọ̀gá yín sọ fún mi pé kí n máa rí nǹkan tẹ́ máa ṣe ẹ̀dẹ̀ ń gbàbọ̀dé lóòótọ́ ẹ̀yin wá ní plan ìtàn nìyẹn kò dáa tó jẹ́ pé gbogbo anybody wọn ò ní jẹ́ kẹ́yìn olè politician wọn ò ní jẹ́ kẹ́yìn nípò wọn ní kàn tẹ̀ ní fòdìgbò wọn tẹ̀ ní ṣe plan ìtàn nìyẹn gbogbo aráàlú ló máa gbádùn àwọn táwọn wá jọba náà wọ́n ní republic ni àwọn ò ní lè ṣọba ẹ̀yin wá ẹ rò pé common goal ẹ wá kóra yín pọ̀ àwọn tó ń rò pé tí DIY bá bẹ̀rẹ̀ àwọn ò ní lè kò sí ọ̀fẹ́ mọ́ kò sọ́fẹ́ kò sí ọ̀fẹ́ ò sí ọ̀fẹ́ nǹkan tó wà àǹfààní tààràlú ni bọ̀tí pé òṣìṣẹ́ ògbówó yẹn gbàgbé àwọn few cases ló máa wà bẹ́ẹ̀ yẹn bọ̀tẹ́ yín ẹ fẹ́ ayé tó rọrùn ayé tó dáa faraàlú ẹ fẹ́ ẹni system tí wọ́n ń lò ní Nàìjíríà colonial arrangement tó ń jẹ́ Nàìjíríà yẹn tí ò ń ṣe nation tí ò ń ṣe country ẹni pé ìyẹn gbọ́ngbọ́n lẹ́fẹ́ wọ́n máa pa àwọn èèyàn yín kí wọ́n pa àwọn ohun tó bá wù wọ́n ẹ máa ń fọ́ nìṣà ẹ rò pé bóyá ẹ̀yin máa escape ni nígbà tẹ́ ẹ̀ rorò kúrò bẹ́ẹ̀ sáwọn èèyàn yín ṣé ẹ̀yin rò pé ẹ̀yin máa escape ni ibi tẹ́ ẹ ti gọ̀ ó ti pọ̀ jù ẹ̀yin wá sọ pé Nàìjíríà yẹn ní tọ́lọ́run ti gbé wa tó gbé wa jáde kúrò ní òkùnkùn tó gbé wa kúrò ńbẹ̀ wọ́n ní ẹ wá sọ pé nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé tó bá tiẹ̀ wá jẹ́ pé Yorùbá lọ kó ṣáà má bọ́ sọ́wọ́ àwọn tọ́nà kí gbogbo aráàlú máa gbádùn yẹn torí ti mú àyẹn yẹn ti le jù o kàn jẹ́ káwọn ṣètò báwọn bá ṣe máa ṣètò kó jẹ́ pé àwọn ọwọ́ àwọn ló máa bọ́ sí
àwọn òṣèlú àtàwọn ọba àti òṣèlú tó ń fara ní aráàlú òṣèlú tó wà ń bẹ́ẹ̀ sí tó yẹ pé wọn ò rí nǹkan kan níre láti ṣe nínú ìlú colonial tán wà arrangement tán wà òun ló wà bó ṣe rí yẹn o wọn ò rí ẹyọ ọkùnrin èèyàn kan nu wọn o tó rí ẹ pé tó lè sọ wípé ẹ ti ẹ̀wà náà ẹ jẹ́ ká lo àìdíà yìí ẹ jẹ́ á lọ ọgbọ́n yìí ẹ jẹ́ á lo òye yìí o bóyá nǹkan á yí padà sí dáadáa kò sí ẹyọ kan nínú wọn kẹ bá mọ bí wọ́n ṣe ya dímọ̀ tó ń yọ lórí burúkú tó kò sí ẹyọ kan kẹ bá mọ̀ pé inú òkùnkùn náà wà wọn ò lè rí ṣe láíláíláíláí wọn ò lè rí ṣe kì í ṣẹ̀rù wọn òun wà ní òkùnkùn ló fẹ́ ṣe dáadáa bó ló ti fẹ́ ṣe bó ló ti fẹ́ rí ṣé ti rí o ibi tán ba nǹkan jẹ́ dé wọ́n ní àwọn tó ba nǹkan yẹn jẹ́ dé ibẹ̀ yẹn àwọn yẹn náà ni ọ̀nà yẹn ní kẹ̀sì má gbà ṣe rí pé ọ̀rọ̀ tí àwọn baba ńlá wọn sọ fún mi ṣe rí pé ó já náà tó ń sọ wípé ṣé mo mọ̀ pé system tá a ti ń lò látayébáyé ni kọ́ máa oppress aráàlú kọ́ máa jẹ́ ká aráàlú ní ìfọ̀kànbalẹ̀ kí ìgbé ayé dáadáa má wà fáráàlú bó ṣe wà lọ́dọ̀ àwọn nípa àwọn tó máa block ẹ̀rẹ́ ṣé ó ṣẹlẹ̀ àbí ó ṣẹlẹ̀ báyìí àwọn ń pè pàdé àwọn fẹ́ ṣe amalgamation ọlọ́run mà ṣàánú ṣé tún ti rí ṣé wọ́n wọn báyìí àwọn ọ̀nà tún ṣe ìpàdé pẹ̀lú àwọn òṣèlú o pé káwọn jọ pawọ́pọ̀ pé nítorí blueprint ọmọ Yorùbá kò fún àwọn láàyè láti máa jayé káyé mọ́ pọ́nà ní republic ó tó ní republic níwà kò sí rọ́ọ̀nù yẹn ẹ rí sọ ẹ bá dẹ̀ mọ ìtumọ̀ republic ẹ lè lọ wà gbogbo dictionary tẹ́ bá rí ẹ lọ wà kẹ́ fi wá ìtumọ̀ republic ẹ rí bẹ́ẹ̀ ẹ rí nǹkan tó ń jẹ́ republic ṣe rí ibi tí republic bá wà kò ń sí monarch ń bẹ ṣe tẹ̀ wá rí tí ṣe tí rí okẹ́ bá mọ̀ pé colonial arrangement nàìjíríà yẹn arrangement ni ṣé kò kí ń ṣe arrangement ló ń pè rẹ̀ ní federal republic ó dẹ̀ tún sì sọ pé àwọn kan ọba kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kò tí ẹ gbọ́dọ̀ sí trace àbí fìrífìrí ní tó ń jẹ́ ọba ní under federal republic tí ò tún ṣe republic nìkan o wọ́n tún ní federal republic ṣé ti rí pé òfò àtòfò níbi tó ń pè ní colonial arrangement Nigeria ṣé ti rí pé kò ń ṣe nation ṣé ti rí wọ́n mọ̀ o wọ́n mọ̀ tún mọ̀ ẹ o wọ́n mọ̀ páwọn òfin ọlágbára o àwọn ń lò wọ́n ní o so under federal republic ṣé rí pé òfò ni gbogbo nǹkan kójú àwọn arábì ẹ̀dẹ̀ náà ní àwọn ọba àwọn yẹn náà dẹ̀ wọ́n parade gbogbo anywhere and everywhere wọ́n parabolate ilẹ̀ káàkiri bọ́ba làwọn ṣé ti rí pé ṣé ti rí irọ́ tó ń gbéjọ lórí irọ́ wọ́n dẹ̀ fẹ́ máa gàba lórí àwọn ọmọ onílẹ̀ gangan ṣé ti rí ọlọ́run àwọn amúnisìn wọ́n ti rí wọn tán wọ́n kìlọ̀ fún mi èmi gan ti ní kìlọ̀ tẹ́lẹ̀ mò ń ṣọ́ wọn ni ìgbà tí mo wá rí pé òkè kò sí wàhálà ìrọ̀rùn ló bá dé kò sí wàhálà bọ̀tẹ̀ mi mọ̀ pé foundation kẹta yìí kò ní wó láíláí ọlọ́run ló gbé kalẹ̀ kò ní dìbàjẹ́ láíláí oore yẹn fún gbogbo ọmọ Yorùbá ni láti tipẹ́tipẹ́ wá ẹ̀jẹ̀ kan rí wọn ẹ̀jẹ̀ kan gbádùn rí lẹ́yìn ọba yìí ẹ̀jẹ̀ kan rí àǹfààní kankan àfi kàn máa ṣiṣẹ́ bọ̀tí pé ẹ wá rò pé ẹ ṣe máa wà ń bẹ̀ láti máa kọ́ sí division of class ẹ̀yin kan bá kan àwọn kan nìyà ń jẹ àbí pé ẹ rò pé ẹ máa ní ọba níyìn o ọ̀túnba òsì ọba kìnnìkan ẹgbẹ́ ọba o ẹ rò pé ẹ máa ní irú class yẹn mọ́ kò sí division of class ní DIY gbogbo tó rí yí sí náà nìyẹn tó rí yí dàrú sí tẹ́ ń sáré irọ́ káàkiri tẹ́ pé ìparun ti bá gbogbo tẹ́ ní pátá tó máa dàbí ìgbà tẹ́ wá sáyé rí ẹni tó ní ta ni gbẹ́bọ ṣẹ́bọ tó ti jó yín níná ẹ̀yin tẹ́ ń wá ìparun ọmọlàkejì yín ẹ gbàgbé ìyẹn ò tiẹ̀ kò sọ̀rọ̀ ọ̀nù yẹn torí fúnra yín lè máa ṣe ra yín pa àdígi ṣẹ́gi yín ni wúrọ̀ ara yín lè máa fi gbin ògèdè yẹn ọ̀rá yín lè máa fi nà ẹ̀yin àti ta ni gbogbo tẹ́ ń pè pátá ó ti ní ojú yín pa ni tí gbogbo tẹ́ ní. ṣẹ́yìn DIY kò sí division of class rárá o kì í ṣe páàní ṣe àpọ́nlé o
a máa ṣàpọ́nlé àwọn kan, yes, a máa ọ̀nà wọn, àwọn tó deserve ọ̀nà a máa fún wọn ní ọ̀nà, yes, bọ̀ tí pé a sọ pé àwọn kan ní kinní kan, àwọn kan ní class, àwọn kò sí nǹkan tó jọ o láíláí. o bá fẹ́ múnú ara ẹ̀dùn lè pé rẹ lórúkọ tó wù ẹ́, but kò sí tó jọ, kì í ṣe ní DIY o. tó bá wù yín ẹ̀yin tẹ́ ń pera yín lọ́ba, ẹ lọ bá wọn ní Nàìjíríà. Luckily ẹ tó kúkú wà ní colonial arrangement Nàìjíríà, bákan náà ní. ṣe rí ibi tán náà ń wá àwọn kí náà ń pè ń gbà yẹn, ṣé Sambisa bí Sangisa kí náà ń pè bẹ́ẹ̀, pàápàá Ọlọ́run ló mọ̀. ó ti yé yín, ibẹ̀ yẹn tóbi gan o, ẹ lọ wádìí, ó tóbi. ẹnì kan fún yín níbẹ̀, ẹ lọ tẹ̀dó síbẹ̀, ẹ ṣáà má pera yín ní Yorùbá, ó tán. wàhálà tó wà ń bẹ̀ nìyẹn. ẹ má pera yín Yorùbá o, ẹ lọ pera yín nǹkan tó bá wùn síbẹ̀. bọ̀tí pé ọmọ Yorùbá máa kó olóko ẹrú kan bọ́ sóko ẹrú mi láíláí, kì í ṣe látọ̀dọ̀ èèyàn báyìí. tẹ́ bá ti gbọ́ tí mò ń sọ ọ̀rọ̀ yẹn, tẹ́ pé mi máa ń yànràn lórí lákọ̀ọ́kọ́ ni, ó dìgbà tí wọ́n bá tọ́jà ni máa gbéjà pàdé wọn. àkọ́kọ́ nǹkan tí mo ṣe ń sọ bẹ́ẹ̀ àwọn ọba yìí ni. ẹ̀ẹ̀kejì àwọn amúnisìn, especially nípa gbèsè. tẹ́wọ̀n bá ti ń ṣe government, kó sá fún gbèsè, kó sá fóko ẹrú wọn. olóṣìṣẹ́ ọ̀nà tán fi ń kó àwọn èèyàn wóko ẹrú, gbèsè wà ń bẹ̀. mo sọ̀rọ̀ láti sọ fún yín pé àwọn NGOs wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ó ní bí yẹn ṣe ń ṣiṣẹ́. ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn. so oríṣiríṣi àwọn nǹkan oko ẹrú yẹn, bọ̀tọ́ bá ní àkọ́kọ́, torí wọ́n ti sọ fún mi, wọ́n dẹ̀ ti sọ fún mi bọ́n ṣe fẹ́ ṣe. mo wá rẹ́rìn pé ọ̀tẹ̀yẹ Ọlọ́run ló wá ṣe léyìí, kì í ṣe èèyàn, kì í ṣe èmi, Ọlọ́run ló ń ṣe. ó kàn ń lò mí fógo ẹ̀ ni mo máa ráàánú gbà ní. ṣé èèyàn kan tó jíṣẹ́ fọlọ́run ni mo ráàánú gbà ní. gbogbo àwa tó pè dìde, bóyá ẹ dìde fúnra yín, a máa ráàánú gbà ní. àwa tó jíṣẹ́ fọlọ́run ni Ọlọ́run ó fẹ́ràn wa ní aráàánú gbà lónìí. yá ẹ lọ bá mi jíṣẹ́ yìí. tó yẹ ká máa yọ̀ ká máa dunnú pọ́lọ́run rán wa ń ṣe. irọ́ lẹ́pa o. ṣẹ́rí DIY Ọlọ́run ló gbé kalẹ̀, nǹkan kan ò lè wo láíláíláí, nǹkan kan ò lè wo. ẹ gbàgbé ṣé gbogbo rádaràda corruption, gbogbo oríṣiríṣi rádaràda òṣì, division of class, divide and rule òṣìṣì tẹ́ ń lò ní colonial arrangement Nàìjíríà, kò lè ṣẹlẹ̀ láíláíláíláí. ẹ gbàgbé, kò ní ṣẹlẹ̀ láíláí. mo fẹ́ kí nǹkan kan kó clear sí wa, very clear. DRY, Democratic Republic of the Yoruba, Republic of the Yoruba. Sherry double kini pe Democratic and also Republic. Àṣẹ kini double ni. Láti jẹ́ kí emphasis yẹn hàn pé agbára government ọwọ́ aráàlú ló máa wà. Agbára government ọwọ́ aráàlú ló máa wà. Àwọn tó bá ń ṣe government fún wa aṣojú náà máa jẹ́. So, ọmọ Yorùbá, IYP, government, Democratic Republic of the Yoruba, the provisional government, wọ́n ti notify àgbáyé wípé republic ni wá o, àwo ò ní ọba o. Kò sí nǹkan tó ń jẹ́ monarch ní under government DIY. Bóyá tó bá lọ sí no nation no country, colonial arrangement Nigeria, bóyá wọ́n lè fún wọn níbi kan tá a pera lórúkọ bọ̀ tó ń gbọ́dọ̀ pera wọn ní Yorùbá ṣá. Wọ́n gbọ́dọ̀ pera wọn Yorùbá láíláí, kò tún ṣẹlẹ̀ mọ́. Yorùbá ò ní ọba mọ́ táyé máa fi parẹ́. Kò sọ́ba mọ́. Kò sí monarch. Bó ṣe jẹ́ pé kò sí ọba mọ́ nírú France yẹn till end of time, kò sọ́ba mọ́ ní Russia yẹn till end of time, nílẹ̀ Yorùbá DIY kò sọ́ba mọ́ till end of time. Kò sí. Kò sí. Ọlọ́run ló yọ wá kúrò ní òkùnkùn yẹn. Ó ti dá wa padà sínú mọ́lẹ̀, ó ti dá wa padà sí ibi tó dá gangan sí. Tó ń gbà tó ń sọ pé ẹ má lọ bá àwọn èèyàn gbọ́. Ó ti yẹ everybody ń sìn. Ọlọ́run ti ṣèyanu. Kò sí ní tó ń jẹ́ ọba till end of time nílẹ̀ Yorùbá, torí republic ni wá. Ó dẹ̀ máa dúró bẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọba tá a ní sìn Ọlọ́run ni o. Ọlọ́run ni ọba tá a ní sìn. Òun lọ́ba àwọn ọba, kò tún sí ọba míì mọ́.
ní orílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá. Fún àwa ìran Yorùbá kò sí ọba lẹ́yìn Ọlọ́run. Ọlọ́run nìkan lọ́ba wá ń sìn. Lọ́ba mi o, Ọlọ́run ni. Ṣé rí, wọ́n á fẹ́ sọ fún ẹ̀yin tẹ́ ń pera yín lọ́ba ní pé gbogbo ọmọ Yorùbá IYP ni mo ń sọ o, torí mọ̀ pé ẹ̀yin kan ẹ̀ ń pera yín Yorùbá ẹ̀ ń ṣe Yorùbá. Ẹ̀yin ò dájú ìka wọ̀nyí, ẹ̀yin demons wọ̀nyí, irú yín kọ́ ni mo ń sọ. Ṣé rí government Democratic Republic Yorùbá, government Democratic Republic of the Yorùbá àti IYP tá a sọ pé ó ti tó gẹ́ẹ́, enough is enough, ó tó gẹ́ẹ́, òṣìṣẹ́ ìdààmú wà lọ orí burúkú yẹn, ó ti tó gẹ́ẹ́ àfẹ́mọ́ àti nílò mọ́ láíláí. Ìyanu ti ṣẹlẹ̀, Ọlọ́run ó ti gbé wa dé orísun wa padà, ká bẹ̀rẹ̀ sí ṣoríire, ká bẹ̀rẹ̀ sí dùnnú, ká bẹ̀rẹ̀ sí láyọ̀ ni o, ká máa yan Ọlọ́run, ká máa fògo fọ́lọ́run. A ti notify almost gbogbo orílẹ̀-èdè tó wà lágbàáyé. Ẹ lè lọ wádìí o, UN gbogbo wọn náà ti gbà á wípé tán bá ṣèṣì rí ẹnikẹ́ni tó lóun ọba Yorùbá àbò wá láti ìdílé ọba Yorùbá, ọ̀daràn ni o. Kàn jẹ́ ká gbọ́ kíákíákíá, ó ń commit crime ni, torí ní gbàtà tí gọ́ọ̀mẹ̀ntì sọ pé lọ́ba Ọlọ́run lọ́ba, ta ní ìsìnkú sọ́ba nǹkan mọ́. Àbí kí ni àǹfààní ọba tó wà tẹ́lẹ̀? Ìyà àtúnṣe àti ìdààmú Ọlọ́run ò jẹ́, gbogbo ìran Ọlọ́run ti kó dànù, ó ti jóná, kò tún wọnú ayé wa mọ́. So owó tó bá lọ sí anywhere, ẹni ìlú àti sọ fún wọn, bó ṣe embassy wọn ni o, bó ṣe ìjọba wọn ni o, bó ṣe investor wọn ni o, lẹ́lẹ́ ń bá sọ̀rọ̀ whoever, tẹ́ ẹ bá pera yín ní ọba, ayayayaya, Ọlọ́run ọba mi o, oh God, ẹ dákẹ́ bẹ́ẹ̀. Èmi mọ̀ pé ìwọ tó wà ní Ifẹ̀ yẹn, oríṣiríṣi ni mo ń gbọ́ ń pa ẹ̀, oríṣiríṣi. Ṣé gbogbo ohun tó ń ṣe pẹ̀lú resources ẹ̀rù máa bà ẹ́ níjọ́ tí n bá gbòòrò fún iye owó tó ti kó ń bẹ̀, àti gbogbo àwọn tẹ́ ń pera ní gómìnà tó gbèsè bí àwọn amúnisìn náà máa gbélé, a máa fi hàn yín. Ẹbẹ̀ máa ń gbọ́ tán máa ń pe iye owó kan ní kinní kan bọ́ǹkì, iye owó kan ní gold tán gbé, ẹbẹ̀ máa ń gbọ́ tán máa ń sọ mọ̀ bóyá máa bọ́ mọ̀. Mo mọ̀ pé tí ọ̀rọ̀ bá kan wàhálà pẹ̀lú ọ̀rọ̀ ọba, mo mọ̀ pé wọ́n máa sọ pé òun ṣọba o, wọn kì í pè wọ́n lọ́ba o, àrólé ni ẹ́ o, òun ṣọba fẹ́ o, àrólé ni ẹ́ o, torí Aláàfin lọ́ba fẹ́, Aláàfin Ọ̀yọ́ ló ń jẹ́ ọba fẹ́. Mo mọ̀ pé tó bá rí pé ó di ọ̀ràn ìwà fẹ́ sá sẹ́yìn tiẹ̀, wà ní rọrùn kì í ṣọba o, torí adé tó ń dé o, made in China ni o, gbogbo nǹkan tó ń wọ o, costume ni o, ìwọ kàn ṣe fàájì tiẹ̀ ni o, ìwọ máa fẹ́ yẹrí pé ò kì í ṣọba, ìwà fẹ́ yẹrí torí òòlù ọba lóòótọ́, àrólé ló ń lò. So ẹ̀yin tẹ́ ń kọ́pì ẹ̀, ẹ̀yin tẹ́ ń pera yín lọ́ba káàkiri tẹ́ ń kọ́pì ẹ̀, ẹ̀yin wọ trap yẹn, ẹ̀ try ẹ̀, ẹ jọ ẹ ṣe mí lórí, ẹ̀yin YP ẹ ṣe mí lórí o. Ṣẹ́rí tẹ́ bá rí ọba kan tó wa mọ́tò jáde ládùúgbò yìí tán fi kí lẹ̀ ń pè sí kí ni colonial arrangement Nigeria tán fi sí tán wá kọ ọba kìíní kan kìíní, ẹ jẹ́ ṣáà bá mi ya fọ́tò ẹ̀, mo bẹ̀ yín nítorí Ọlọ́run, ẹ bá mi yà. Tẹ́ bá rọ́ba kan tó rìn ládùúgbò yín tó kó rádaràda made in China sára, ẹ bá mi yà. Tẹ́ bá rí pé wọ́n náà ní wọ́n lọ pàdé kan, àwọn kóra wọn jọ, yéé ẹ jọ nítorí Ọlọ́run, ẹ ṣàánú mi, ẹ ṣe mí lóore, ẹ bá mi yà wọ́n. Ẹ̀yin rí ìran wò, ilé ìjẹ́ pé ní àwọn olóde Ọlọ́run ló ṣàánú fún wa, àwọn ọ̀rọ̀ rẹ̀ yìí gbà, ẹ̀yin ò pé wọ́n fẹ́ dèdè mọ́ta ní. Ọlọ́run ń ṣe nǹkan ẹ fẹ́ dènà, níbo lẹ ti wá? Apábọ̀lẹ̀ fẹ́ dènà, ṣé bí Fáráò ṣe jù bẹ́ẹ̀ ló parun ni? Ẹ̀yin láyà Fáráò ni, ó padà parun ni. Ọlọ́run lòun sọ̀rọ̀, Fáráò lòun ní àìdíà, ó parun. Àwa ní ẹ̀yìn mélòó ni? Nítorí wọ́n tẹ̀ sọ, wọ́n ti ní mélòó lọ́ba Yorùbá gan tẹ́lẹ̀ pàápàá, wọ́n á sọ junction to junction, ẹ̀yin ọba junction. Ṣebí wọ́n júwe yín, àwọn amúnisìn júwe yín, ẹ̀yin mu drug, ẹ̀ ń ta drug, ẹ̀dẹ̀ ń pera yín lọ́ba. Ẹ̀ ń kó àwọn ọmọ tó wà ní agbègbè ẹ̀ sọ wọ́n dìdàkudà. Má ṣe o, ẹ̀rùn kò kàn wá.
nàìjíríà nìyẹn, ẹ̀yin àti colonial arrangement nàìjíríà tó ẹ̀yin àti nàìjíríà nìyẹn kò kàn wá. bọ̀tí pé tẹ́ ẹ bá dé ibikíbi mo tún sọ tẹ́ ẹ bá try yẹ tẹ́ ẹ pera yín lọ́ba ọlọ́run ọba o, mo mọ̀ pé àwọn kan lágídí nu yín, mo mọ̀ yẹn dáadáa, wọ́n dẹ̀ gbéraga dáadáa, mo máa ń gbọ́ ìròyìn yín dáadáa, mo máa ń gbọ́ ìròyìn yín ní orí yín face to face o, kò kàn mí, but mo máa ń gbọ́ ìròyìn yín dáadáa. ẹ tíráyẹ o, ẹ̀yẹn ṣáà tíráyẹ jẹ́ kí ọlọ́run ṣe ẹ̀yẹn tíráyẹ kí ọlọ́run ṣáà ṣe ìyanu yẹn kí n rí fọ́tò yín àbí fídíò yín lẹ́yìn tí ẹ̀ ń gbọ́ lẹ́yìn lẹ́yìn ìṣẹ́jú tẹ̀ ń gbọ́ yìí lẹ́yìn tẹ̀ ń gbọ́ lẹ́nu nísinsìnyí kí n tó sọ̀rọ̀ yóò ti dé àgbáyé o, àti notify àgbáyé o, kí ó tó di pé ọ̀rọ̀ tí mo sọ àti notify àgbáyé o bí Yorùbá ò ní ọba o, just in case tá a bá gbọ́ ẹnikẹ́ni tó bá pèrè ẹ̀ lọ́ba republic làwa o, àwọn ṣe fake republic ti colonial arrangement Nàìjíríà o, really gangan genuine wọn ní àwa real one òun ní àwa o, àti lọ́ba ti pẹ́ ẹ̀yin náà lẹ́jẹ̀ kúkú gbà ẹ̀yin amúnisìn lẹ́gbà ọba lẹ́yọ wọn kò ní ààyè wọn, ó ti tán ìgbà náà ó ti lọ sí ìgbàgbé, ó ti lọ sí ìtàn ìgbàgbé, bọ̀tí wọn rò pé máa lò wọ́n sìn ẹ lọ wádìí o, gbogbo orílẹ̀-èdè pátá almost gbogbo orílẹ̀-èdè lágbàáyé láti sọ fún pé àlọ́ba ẹni tó bá gbìrẹ̀ àsọba ó ń dáràn ni, bẹ́ẹ̀ ni mo dẹ̀ sọ fún yín kì í ṣe níta nìkan, even nínú DIY ẹ tún àyẹ ẹ̀yẹn tún àyẹ jáwó, ṣé ẹ mọ̀ pé orílẹ̀-èdè ní DIY ni sovereign nation mà ní sovereign nation, kì í ṣe pé bóyá a ṣẹ̀ ní nationhood àbí sovereignty o, ọlọ́run dá padà ni, ẹ mọ̀ pé from time láti ní sovereignty, ẹ ṣáà rí tán pé wà ní Yorùbá country ńgbà yẹn, ẹ gbọ́ tán pé ní Yorùbá nation, ẹ gbọ́ tí gbogbo ẹ̀ nísìnyí tó bá fẹ́ pe Yorùbá nation Yorùbá òun láti pe democratic for Yorùbá torúkọ tó ń jẹ́ ìsìn yẹn tó dẹ̀ máa jẹ́ till end of time, nítorí orúkọ eléyìí gbogbo àǹfààní orí ọlọ́run fún gbogbo everybody tó ń jẹ́ IYP. so tẹ bá rò pé ẹ ní idea àbí ẹ máa pe pàdé kan ẹ fẹ́ lo agídí lẹ́yìn eléyìí ẹ má tra àyè ẹ̀, ordinary citizen ní í sìn yìí o, ordinary citizen èyí tó bá fẹ́ jẹ́ ọmọ orílẹ̀-èdè Yorùbá ni o, tó bá wù yín ẹ lè lọ síbi tó bá wù yín, bọ̀ tí ẹ bá jẹ́ pé lórí ilẹ̀ Yorùbá lẹ ṣì dúró sí ẹ ti di kò sí division of class kò sí nǹkan kan, àwọn tó máa ń pa òun wá ní kíní kan ga jù kan lọ, mi mọ̀ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ mi mọ̀ Yorùbá yẹn, but mo ṣáà mọ̀ pé nǹkan tó ń sọ ní equality ní jẹ́ bẹ́ẹ̀, equal opportunities bó ṣe rí gangan nìyẹn, so bó ṣe business nìyẹn fẹ́ ṣe I don't know, but mo mọ̀ pé àwọn kan wà nínú àwọn ọba yìí o, àwọn kan wà ń bẹ̀ tó jẹ́ pé wọ́n dúró tán èèyàn ni wọ́n dúró fún ọmọ Yorùbá o, wọ́n dúró fún ìran wọn gidi, a mọ̀ wọ́n o, a mọ̀ èèyàn ọba yẹn tó ń pè lọ́ba èsìkò sọ́ba, a mọ̀ yín ṣá, ṣùgbọ́n ẹ má wọrí ẹ̀yin yẹn a mọ̀ yín dáadáa, ẹ̀yin gan máa gbádùn, ẹ̀yin gan máa gbádùn, ẹni yín máa dùn, ẹ rí pé àsìkò eléyìí tá a fẹ́ tọ́lọ̀ ní ká ṣe fún yóò dájú gbà tẹ̀ ń pera yín ní ọba lọ, ọba abo, ọba under colonial arrangement, ẹ rí pé ẹ̀jẹ̀ ìṣọba òfò àtòfò, ẹ rí pé orí òfò nìyẹn jókòó lé lórí, eléyìí lóòótọ́ kò sọ́ba mọ́ ṣùgbọ́n ẹ̀yin náà rí pé àyè yẹn ó ga jù, ṣé kò tún bẹ́tà tọ́ba gan lọ, àmọ̀ yín kan bẹ́ẹ̀ yẹn, bọ̀tẹ́ tó bá bí dáa fókù rẹ̀ lọ́ba nílẹ̀ Yorùbá nísìn ní ìta ti sọ fàgbáyé ẹ lọ wádìí sí ẹ ó wà ní UN kì í ṣeré, in fact àwọn ọ̀gá yín gan tó jẹ́ pàtẹ́ tún sọ fún wa múnisìn pé àwọn òbẹ̀ yín o kẹ́ recognize wa o láíláí ọmọ ọkọ là wà, ọmọ Yorùbá ọ̀bẹ̀ yín o àbẹ̀yìn fún recognition gbàgbé Ọlọ́run ti recognize wa kí ló tún kù, ẹ̀rí wọn o ẹ̀rí pé gbogbo àgbáyé ló recognize wa ó kù díẹ̀ ẹ̀rí ìran wò ṣé ti rí mo mọ̀ pé ẹ máa sáré kiri gbìrìgbì ẹ̀ dẹ̀ máa ṣubú ẹ máa parun lẹ́ẹ̀ máa lanu gbogbo yín mi kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe, òótọ́ ọbẹ̀ ni mo sọ fún yẹn, anybody ní ti tó bá lọ́n bá jẹ́ kí n lè rí fọ́tò rí fídíò o ọlọ́wọ́n bá náà ẹ ríran wò ẹ lọ jáwọ́ o ẹ lọ ronú ara yín padà ẹ dẹ̀ ronú ara yín padà kò kàn mí
but ẹ má ta sí nǹkan ọmọ Yorùbá. Oore tọ́lọ́run ṣe iṣẹ́ àní baba ńlá kó ẹnikẹ́ni ò lè wo. Ẹ̀yin dà ẹlẹ́yìn ní àìdíà tẹ ní tẹ̀lé lọ lò ní Nàìjíríà arrangement yín. Ẹ wo bí wọ́n ṣe níbẹ̀ ṣe rí, ẹ wo bíbẹ̀ ṣe dà, kò sọ́nà àbáyọ. Nǹkan ò lè dá ń bẹ̀. Ìyẹn ṣe pé bó ṣe rí gangan nìyẹn. Torí ètò ni kì í ṣàtọwọ́ Ọlọ́run. Arrangement àwọn ìkànnì. So kò sí nǹkan rẹ tó lè jáde ńbẹ̀, inú òkùnkùn ni ẹ gbàgbé. Ṣebí àti ẹnu iye ọdún tí gbogbo kínní ti ń bọ̀ tó tún wọ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀nà àbáyọ̀dà láti àìmọye ọdún yìí títí ó fi dé ibi tó dé ọ̀nà dà. Mo kàn ń wò pé ẹ̀yin tẹ wà ń bẹ̀, mo ń wo Yorùbá mọ́ yín ni o. Ìfẹ́ Yorùbá tó wà lára mi ló ń help yín díẹ̀díẹ̀. Mo mọ tí mo lè ṣe o, mo mọ tí mo lè ṣe gidi. Ọlọ́run ló ṣoore fún mi, àánú Ọlọ́run mo rí gbà. Bọ̀tẹ̀ jẹ́ Yorùbá yẹn ni òun mo ṣàṣe pé òkè mo ń wò yìí, ẹ kúrò fúnra yín ṣùgbọ́n tẹ́ ẹ bá kúrò fúnra yín ẹ máa kúrò kúkúrò yẹn ni ò wá ní dá fún yín. Ẹ regret ẹ̀ tó ń ṣe rí pé àkọ́kọ́ Nàìjíríà tẹ́ fi ń halẹ̀ ẹ̀yin gọ́ọ̀nà Nàìjíríà ṣe mọ̀ pé Nàìjíríà ò ń ṣe nation o, ẹ lọ wádìí o. Nàìjíríà ń ṣe nation kò ń ṣe country. ẹ ń brainwash falsely nínú irọ́, ẹ ń pretend bẹ́ẹ̀ pé nation ni. Kí lẹ fi yàtọ̀ sí àwọn tó náà máa ń sọ pé wọ́n ń gbá wọn àbí kinní kan, ẹlòmíì tó máa ń múra máa ṣe pé òun kẹ̀ chairman kinní kan lòun tẹ́pọ̀ dẹ̀ fẹ́ gbá àwọn èèyàn ní irọ́ ló ń pa. Kí ni ìyàtọ̀ yín ẹ̀yin gọ́vnà sí irọ́ yìí? Ṣé gọ́vnà lẹ́yìn ni? Ibà arrangement nìyí. Ẹ má lọ tẹ́ o, torí tẹ́ bá òdì kejì ẹ̀ ò dá o, òótọ́ mo sọ fún òdì kejì ẹ̀ ò dá. Mo ṣe rọra ń wò yín torí ẹ̀jẹ̀ Yorùbá ni òun mo wò lára yín. Ọlọ́run o, mo fún yín, mo ti sọ final warning fún yín tẹ́lẹ̀ ní òwọ́n ní iná sìn. Mo fẹ́ kẹ́ tẹ́fẹ̀ẹ́ nu yín. Bọ̀ tó bá yá yín o, tẹ́ wá gbọ́ èèyàn gidi kan bá yín sọ̀rọ̀ tẹ́ ẹ gbọ́, èèyàn tó nífẹ̀ẹ́ yín kan bá yín sọ̀rọ̀ tẹ́ ẹ gbọ́, tẹ́ wá ní òkè ẹ̀yin náà ń lọ pé ẹ fẹ́ dúró wo tó fẹ́ bá yín ẹ̀ hand over. Mo tún sọ fún DG finance yín àti CJ yín ẹ̀ hand over fún ti state kọ̀ọ̀kan. Tẹ́ bá ti kó gbogbo ẹ kó lé àwọn yẹn lọ́wọ́, ó ní báwa ṣe máa gbà lọ́wọ́ àwọn yẹn. Ṣẹ́rí opportunity àti ṣe ìpàdé pẹ̀lú yín face to face ẹ ti sọnù fúnra yín lẹ sọnù tó yà dúró tó bọ̀sùngbà ohun tẹ́ máa gbé jáde àtẹ́dọ̀kẹ́ sọ pé ẹ jẹ́ káríra ẹ jẹ́ àpàdé ẹ jẹ́ àsọ̀rọ̀ ẹ jẹ́ àṣe ẹ sọ yẹn ẹ máa pa yín ẹ lọ pa yín kẹ́ ẹ lọ para yín àti ìdílé yín àti gbogbo tẹ́ni tó máa wọlé lójijì tó máa jóná lójijì. À ń sọ̀rọ̀ yín à ń sọ̀rọ̀ ìtìgbà tí ó ṣe pọ̀ ọ̀rọ̀ èèyàn kan àbí à ń sọ̀rọ̀ òṣèlú àbí à ń sọ̀rọ̀ iléeṣẹ́ à ń sọ̀rọ̀ iná àwọn tó ń bẹ àtàwọn tó ń bọ̀ àwọn kò sí bẹ́ẹ̀ ṣe jẹ́ ká jókòó ká sọ irọ́ ṣùgbọ́n tí lose opportunity yẹn o ẹ gbàgbé ẹ rè Adélé kankan bá sọ̀rọ̀ olórí Adélé bàbá wa mo Bọ́lájì Ọláwálé Akínọlá ọmọkọrẹ ọ̀gá pátápátá olórí oko bámbàm ẹ̀rìtì ẹ̀tẹ̀ lè ráwọn tó wà ní ìpínlẹ̀ hadiko state ìpínlẹ̀ mi ìpínlẹ̀ méjèèjì yẹn lè rí wọn gbàgbé kàmáà tí wàá ní olórí oko ẹ gbàgbé bẹ́ẹ̀ fẹ́ rí bàbá wa ẹ̀rìtì opportunity fún yín láti rí ẹ ti lose ẹ̀ fúnra yín lẹ sọ́nà àdẹ̀ ní intention àti rí àṣà láti defend ara wa a ní right to self defence abẹ́ ẹ̀ mọ̀ ẹ lọ tún wádìí yẹn àbáfẹ́ exercise right yẹn sìn àtẹ̀tí exercise ẹ̀ àti bẹ̀rẹ̀ sí defend ilẹ̀ wa ẹ̀ rí ìran wò ó bẹ́tà mi ì fẹ́ sọ àṣírí yẹn fún yín ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ tẹ́ ń pera yín lórúkọ yẹn tí ẹ bá rí òdì kejì ẹ̀ yé in fact tẹ́ bá rí nǹkan táwọn amúnisìn tó ń gbé kalẹ̀ fún yín ẹ̀rọ náà bá yín pé ṣé pé àwọn tó rán wa ń ṣe yìí ṣé pé wọ́n máa dájú bá ẹ̀ rí ìran wò ó kù díẹ̀ tẹ́ bá láìka ara yín ẹ
ẹ bá dẹ̀ jẹ́ kẹ́nìbọ̀dì tán yóò tàn yín nìyẹn. ẹ lọ wádìí o bóyá nation ní Nàìjíríà bí country ni ẹ rí pé òfò àtòfò ni it's an arrangement. àṣìwà lábẹ́ kò lè yé yín tó rán yín iṣẹ́ bó tó dá kẹ́ ẹ fetí sílẹ̀ kó yé yín bó tó bá ẹni náà tó kò sí wàhálà. èmi máa ń láìkí pé kéèyàn make choices ni mo máa ń láìkí ẹ̀ fúnra rẹ̀ decide tó fẹ́ ṣe mo máa ń láìkí ẹ̀ mo believe in the right to choose mo believe inú ẹ̀ gan yàrá nítorí ṣàfẹ́ ni pé nǹkan nígbà tó bá ti jẹ́ pé nítorí choose yẹn kò nípa lára fún aráàlú ẹ ti tán ṣé fún ara ẹ bó bá máa pa tó bá nípa lára ara ẹ ló máa nípa lára fún ó ti tán máa lọ nítorí bá ṣàti choose yẹn tí ò nípa lára fún anybody tó jẹ́ ara ẹ nìkan ló lè nípa lára fún ó ti tán máa mú gbà yẹn ó ṣe wà yẹn ní ṣe máa sọ náà yẹn ó lè sọ pé nǹkan tán ìwọ́n tí èwo kì í ṣe DIY o ìwọ ń ṣe IYP o torí ìwọ ò choose ẹ̀ wàhálà yí ènìyàn Ọlọ́run ló ṣe yẹn kì í ṣe ìyẹn ò ní nǹkan tó fẹ́ choose inú yẹn gbàgbé ò ní nǹkan kan tó lè choose inú yẹn o ìyẹn ọ̀tọ̀ ni Ọlọ́run ló ṣe bó ṣe wà ní ètò tẹ́ẹ̀dá bá tò ẹ̀yẹn ló lè sọ pé o ní choice as long as the choice ò bá dẹ̀ nípa lára fẹ́nikẹ́ni ni ìyẹn ni kó yí ẹ dáadáa tí choice ẹ tí ò bá nípa lára fẹ́nikẹ́ni tó bá ti nípa lára fẹ́nikẹ́ni ó ti dọ̀ràn sí ẹ lọ́rùn bó ṣe wà nìyẹn bọ̀tí tọ́lọ́run wá ṣe kò sí àwọn tó lè ṣe sí kí ló fẹ́ ṣe kò sí àwọn tó lè ṣe sí ó ti dòun nìyẹn Ọlọ́run ló ṣe kò ṣe yí padà tó bá tẹ́ lọ́rùn déédéé tí ò tẹ́ lọ́rùn wàhálà ẹ nìyẹn wàhálà yí ẹ nìyẹn àmọ́ kìlọ̀ fẹ́yìn ọba o mò ń kìlọ̀ fún tẹ́yìn pera yín lọ́ba o kò sọ ọba ńlẹ̀ Yorùbá o kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ láyé àti láyé táyé máa fi parẹ́ ó ti tán bọ̀tí pé ìwọ kan wá ní otí àórí ẹ yí òun la gidi ló bá tán tíráyé ẹ èmi máa ń fẹ́ evidence ni o mo mọ̀ pé ẹ máa ṣe o ẹ máa ṣubú sí èyí tẹ̀ ń ránṣẹ́ ṣé kò ṣubú sí nígbà tó lọ London ṣé kò ṣubú sí ó ti ṣubú sí ó máa tó mọ̀ tó mọ̀ nǹkan tó ń lọ ṣe ń bẹ̀ ṣé bá ti fìwé ránṣẹ́ sí àwọn amúnisìn bẹ́ẹ̀ wọ́n máa kà á fún yín kẹgbọ́ ẹ gbọ́ àṣẹ bẹ̀rẹ̀ orí Ọlọ́run ti dénú ayé wa ṣé pé nǹkan máa wá dàrú abẹ́ máa di lọ́wọ́ abẹ́ máa sọ pé ó ti o kò sí àfi ti yín ẹ̀yin o ẹ gbàgbé Ọlọ́run ló ṣe lè kí ṣèyàn ẹ má bínú pé mo tún gbàsìkò yín lé níjàre ẹ má bínú torí mo rí pé àwọn arábí ń kọjá yìí wọn ó dẹ̀ yẹ ká fi yéra wa. Wait, so did you know that 95% of the Fulanis that you are seeing in your village, we always used to pay your traditional rulers before we landed into your village? But some of you guys don't know anything about it. But seriously, any Fulanis that you can see in your village. Ètò bá ṣe ìwé pé wọn bá tó bá mọ crime tó wà lábẹ́ tó ń pè yẹn tí o bá mọ crime tó wà ní abẹ́ tó ń pè rẹ lọ́ba gbàgbé ẹ̀sùn kan tí ẹ wà ní àgbáyé tó pẹ̀ tẹ́ ń pera yín lọ́ba ń sìn ẹ̀yin lẹ́ máa jẹ́ ẹ̀yin lẹ́ máa jìyẹ ìyẹn international nìyẹn ọ̀tọ̀ tún nìyẹn o mo kàn yọ yẹn jáde fún yín ni ẹ mọ bí yẹn ṣe ń lọ ìgbàgbé gbogbo yín tẹ́ ń pera yín ní ọba tó ìjọba colonial arrangement Nàìjíríà tó rẹ́gísítà yín tó fún yín ní pépà pé ọba nìyẹn gbàgbé ẹ̀yin lẹ́ máa san wọn ò dẹ̀ bí ilẹ̀ ẹ̀ lè san ọ̀tọ̀ nìyẹn o ẹ̀yin lọ wádìí èmi ò sọ jù bẹ́ẹ̀ lọ ẹ máa ń pe ọba àdúgbò ọba wo ni ẹ má pera yín lọ́ba Yorùbá o ẹ má pera yín ní ọba Yorùbá o àbí baálẹ̀ Yorùbá o àbí ọ̀rẹ́ba Yorùbá o lẹ́yìn gọ́ọ̀mẹ̀ntì DIY àtàwọn tó ń lọ yàn síbẹ̀ láti ṣiṣẹ́ ẹ má jẹ́ kẹ́nibọ́dì ní orúkọ àìdí àjàtìjàtì kan kó má bàa ṣe àkóbá fún wọn kó tọ́ lẹ́gbẹ́ yẹn o ẹ jọ̀ọ́ nítorí ọ̀rẹ́ ẹ má bínú pé mo gba àsìkò yín lè ní again ṣe mọ̀ ó yẹ ká máa fi nǹkan yẹra wa òótọ́ ọbẹ̀ lọ́gbẹ́ lẹ́nu nìyẹn o Ọlọ́run ti ṣoore fún wa Ọlọ́run ló ṣe kì í ṣe èèyàn kò sí nǹkan tẹ́nibọ̀dì lè ṣe sí Ọlọ́run ló ṣe fún wa ló ṣàánú wa pé a gbọ́dọ̀ parun a gbọ́dọ̀ kú sínú ìyà ṣé àwa tó jẹ́ pé tán bá ní ká máa kọrin ọpẹ́ ká máa jójú ọpẹ́ ẹ lè bí ti Yorùbá o ẹ lè bí ti IYP ẹ gbàgbé nínú orin nínú ijó láti yan Ọlọ́run nígbà tó yẹ pé ta bá tiẹ̀ ń jójó fàájì lásán wọn ò bí anybody dá kó lóun fẹ́ na òun fẹ́ wìn ní ọmọ Yorùbá bó fẹ́ wìn nẹ̀ gbàgbé ká má tí wàá sọ pé ìta fi yan Ọlọ́run kò sí ìlú tó yan Ọlọ́run tó wá sẹ̀ òótọ́ ni mo sọ fún yín kò sí
tá a bá ń kọ orin tán orin yìí tá à ń kí ọlọ́run káyìí gbogbo ọlọ́run dá máa mi tìtìtìtì pé yes à ń yan ọlọ́run. Àsìkò pẹ́ wa àsìkò jó wa àsìkò orí wa lóde yìí o pé nǹkan fẹ́ wá dára ẹ fẹ́ bàjẹ́ kò ní ṣe é ṣe fún yín ẹ máa pa wọn ní tí gbogbo ń tẹ́ ní ẹ máa wọlé lójijì ẹ máa jóná pa ni ọ̀run máa pa yín run ni ayé máa pa yín run ni gbogbo tó náà fàṣẹ dá máa pa yín run ni gbogbo tó ń jẹ́ ìbínú ọlọ́run máa sọ̀kalẹ̀ sínú ayé yín àti gbogbo ń tẹ́ ní torí ìyà yìí ti pọ̀ jù kí ló dé ọlọ́run wá dé pẹ̀lú rí ẹ̀ tẹ́ mọ̀ pé ibi tẹ́ wà kò sọ́nà àbáyọ fún yín ẹ̀yin wá ní ibẹ̀ yẹn ní kọ́mọ Yorùbá dó sí ọ̀run máa pa yín run ọ̀run máa pa gbogbo yín run ẹ̀yin ìkà ọ̀dájú yìí ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run má bínú pé mo gbà àsìkò yín wà láti sọ bó ṣe ń lọ fúnra wa bó ṣe ń lọ nìyẹn o òun lẹ ti gbọ́ yẹn ẹ jẹ́ ká gbọ́ tá à ń bára wa sọ ẹ ní right àti choose especially ẹ̀yin tẹ́ ẹ̀ ń rán ọmọ lọ síléèwé ẹ ní right àti choose but consequence òun lẹ ti gbọ́ yẹn àtúbọ̀tán ẹ̀ lẹ gbọ́ yẹn o kò yẹ so kó má di pé nǹkan a máa sọ káàkiri pé àwọn ọ̀dẹ̀ fáwọn ní ẹ̀kọ́ ọ̀fẹ́ gbàgbé ẹ bá lè sanwó fáwọn ìkà ẹ gbàgbé ẹ san síbi ògo tẹ bá lè san síbi òfo ẹ san síbi ògo bó ṣe wà nìyẹn ìwọ òbí yẹn náà kẹrí tó bá lè máa lọ kówó ṣe gbẹ pẹ̀lú àwọn olófo dáadáa wàá wá san tó go náà wàá wá san tó lógo ẹ̀yin ọbẹ̀ má tra yẹ mo tún sọ fún yín ẹ lọ wádìí o àti gbé káàkiri àgbáyé pé DIY ò ní ọba o lọ́ba o ẹni tó bá pèrè ẹ̀bí ọba ọ̀ràn ló ń dá rí ìran wò ẹ tra yẹ bó ṣe wà nìyẹn ẹ má bínú pé mo gba táìmì ẹ ṣé mo dúpẹ́ o a máa gbúrò ara wa sáyọ̀ láyọ̀ àtàlàáfíà ní gbogbo ìgbà pẹ̀láṣẹ tọ́lọ́ ṣáárí oore ọlọ́run ní goodness of the land portion wà ní ṣáárí oore ògo ọlá ire DIY dámọ̀ká ẹ̀kọ́ Yorùbá àtúgbà IYP tájú tán ni títí láyé la máa jóore náà till end of time lágbára tọ́lọ̀ fi ń jẹ́ èmi ni lágbára àṣẹ tọ́lọ̀ fi ń jẹ́ èmi ni lágbára àṣẹ tọ́lọ̀ fi ń jẹ́ àìkú àìrí àìnípẹ̀kun lágbára ẹ̀jẹ̀ Jésù tó ṣe tutù lórí igi àgbélébùú Calvary kò yí padà bó ṣe rí nìyẹn o bó ṣe wà nìyẹn ẹ fọkàn balẹ̀ o kò sí nǹkan kan ibi aburú kan ò sí ire lóde Ọlọ́run ló ṣe fún wa a ti bọ́ sínú ayọ̀ wa ẹni tó bá mú àwọn eléyìí nìkan sọ fún wọn pé kán kúrò ń bẹ̀ wọn ò mọ táwọn kóra wọn sí wọn ò mọ láíláí tábà mọ ni ẹ̀rù á bà wọ́n jìgìjìgì bọ̀tí mi ò ní ṣe fún wọn ẹ jẹ́ kán lọ wádìí fúnra wọn ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run wà pẹ̀lú wa o ọ̀sẹ̀ ayọ̀ ló máa gbogbo ọjọ́ gbogbo ìgbà títí end of time ayọ̀ ló máa jẹ́ fún wa ẹ ṣé mo dúpẹ́ God bless you. ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o ó yá tó bá ti wá wo fídíò yìí wọ́n máa bá mi gbé ọwọ́ lé subscribe button máa share máa like ẹ̀ jẹ́ kó kan gbogbo ilẹ̀ Yorùbá pátá ní kó kàn èmi ọmọ yìí rè Green for God News Green for God TV G4G support ẹ tún lọ sórí ìkànnì bàbá adẹ́sẹ̀ type ades G4G kẹ́ wá máa gbé ọwọ́ lé subscribe button ó dìgbà ire o bye for now ẹ ṣé gan.